أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. Ọlọ́run ló wúlò sómi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lọ́run fìdí sánmọ̀, àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá fún wa wí sátì àtò lọ́rọ̀ wa yọ̀ǹda ọ̀rọ̀, máa jẹ́ ká sì wí káyé máa ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìyẹ ilé ayé kún fún dàrúdàpọ̀, Ọlọ́run kò là wá bó tún làjọ wá. Ọmọ akẹ́gbẹ̀rú ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè, Ọlọ́run kò bùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Al-Wazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Adamallahu hayata sheikh. Kàdúpẹ́ Fáláhùsáàtì tó sọ wá látara fàdé. Bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ lọ́rùn lẹ́jọ́. Àwa dúpẹ́ Fáláhùsáàtì tó sọ wá látara fàdé. Bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ lọ́rùn lẹ́jọ́. Nínú oore tọ́lọ́run lè ṣe fún nìyàn láyé tó bá jẹ́ mùsùlùmí. Lẹ́yìn ìgbàgbọ́ nínú Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run, kéèyàn lọ hajj ọ̀gá oore ni. Ọ̀rọ̀ hajj la ilaha illallah. Oríire ni tó jẹ́ inbuilt. Ẹni tá a bá kọ hajj máa ò lè lọ. It's strictly by invitation. N tó fi yàtọ̀ sí gbogbo ìrìn àjò ayé yòókù nù. Ó yàtọ̀ sí ìrìn àjò London, ó yàtọ̀ sí ìrìn àjò America, kò jọra wọn pẹ́ẹ́pẹ́. This absolutely spiritual journey. Tó jẹ́ wípé kò fẹ́ sẹ́lẹ̀sìn míì tọ́lọ̀ fún níwú ẹ̀ àfi Islam. Al-mar'u aduwwu man jahila. Ẹ̀dá ò máa jẹ́ ọ̀tá nǹkan tí ò bá mọ̀ nípa ẹ̀ náà ni. Ẹni tí ò bá mọ̀ nípa ájì kò sígbà tí ò ní di ọ̀tá ájì. Kàdúpẹ́ Fáláhùsáàtì tó sọ wá látara fàdé. Bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ lọ́rùn lẹ́jọ́. Kò yẹ kó dùn yàn. Tẹ́ bá ráwọn èèyàn tán jáde tán fẹnu bá ájì jẹ́, tán ni wọn bá tún wá bàjẹ́. Ẹ sọrú ìkójọ bẹ́ẹ̀ tó tún wà láyé yàtọ̀ fún ájì ti Islam. Ẹni tí ò bá lásọ yìí máa jọta ẹni ó lásọ náà ni. Alákìísà ibà ẹlẹ́gbẹ̀rún aṣọ sọ̀tà ni. Dàbí mo ṣe dà afọ́jú tí ń ṣeré òkúta. Bẹ́sìn tiẹ̀ ò bá níbi tí èèyàn ordinary 10,000 lè kójọ sí láyé, inú ẹ̀ ò lè dùn sí ẹ̀sìn àgbáyé. Ẹ̀sìn àgbáyé lẹ́sìn Islam. Kì í sí ẹ̀sìn kọ̀rọ̀. Al-Qur'ani ni wa'adhin fin nasi bil hajj. Wa'adhin fin nasi bil hajj ya'tuka rijala wa 'ala kulli damirin ya'tina min kulli fajjin amiq. Níjọ́ tí Ọlọ́run ti kéde ájì tí ń bẹ kánàbí wa Muhammad tó dé ní. Ájì tí ń bẹ over 5,000 years ago ni ájì tí exist tí ó dẹ̀ stop dòní àárọ̀.
ntí ń jẹ́ hajj agbára Ọlọ́run Kaaba kọ́ ni hajj wa mùsùlùmí tí wọ́n bá wó Kaaba tí ò sí ògiri ń bẹ̀ mọ́ a máa tàwáàfù yìí lípo empty land ká ní ọwọ́ ògiri yẹn tọ́lọ́run dẹ̀ ní fún wọn ṣe ntí ń jẹ́ hajj agbára Ọlọ́run ni ló fi ń já sí pé kẹ́límà Allah ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lọ́gbọ̀n olúwa mi o wọlá àpọ́nlé tí ń bẹ lára hajj bá mi dá àpọ́nlé bò yín ẹ bá mi like ẹ comment ẹ comment ẹ share ọba mi ọ̀dà orí bò yín. وأذن في الناس بالحج يأتوك رجالا. Anabi Ibrahim òun la fi hajj pọ́nlé kì í ṣe anabi Muhammad níjọ́ ayé tí ń bẹ ní kẹ́límà Allah ní tí ń bẹ o ní gbogbo ìlú ẹni tílù yẹn bá ti gbàgbọ́ pé alágbára kan tó borí gbogbo alágbára tí kì í sòrìṣà tí wọ́n ń kúnlẹ̀ bọ agbára tó borí gbogbo agbára ní jẹ́ Allah ó bẹ̀rẹ̀ látòrí ànábì Ádámù kárí gbogbo àwọn ànábì tí wọ́n wáyé àkọ́kọ́ ẹ̀dá tó wáyé lórílẹ̀ ó wáyé lórí Allah kò gbá nǹkan mí ìgbọ́jú Allah lọ orúkọ yẹn wá popular bá a ṣe ń bímọ sí tá à ń rẹ̀ sí lórúkọ yẹn ń bá wọn dàgbà ló fi bá délẹ̀ Lárúbáwá olórí gbogbo jẹ́ pélẹ̀ Lárúbáwá lànàbí Ibrahim ti ṣèjọba ẹ̀sìn kẹ́límà Allah kò parẹ́ ń bẹ̀ ànábì Ibrahim ló lọ nígbà tí ó sànábì Ọlọ́run bẹ̀ mọ́ wọ́n ń ṣe ìbọ̀rìṣà yẹn kọ́ làkọ́kọ́ sísìn Ọlọ́run làkọ́kọ́ láyé according to Quran ìgbà tí ò sí ń bẹ̀ mọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wò pé tó àárí ànábì Ọlọ́run tí ó máa represent wa mọ́ ẹjá wà nǹkan kan symbol tá a máa bọ tí ó jọ Ọlọ́run tá a fi máa fi ṣe àkàsọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ni wọ́n fi bẹ̀rẹ̀ yẹn àmọ́ wọ́n gbàgbọ́ pé ẹnìkan jẹ́ Allahu yẹn ló lórí gbogbo agbára gbogbo òrìṣà tí wọ́n ní Mẹ́kà wọ́n gbàgbọ́ pé àwọn ń jọyìn rẹ̀ lọ sọ́dọ̀ transformer tí ò ṣeé fojú rí transformer tí ò ṣeé gbé kalẹ̀ tí ń jẹ́ Allah ìgbàgbọ́ wọn nìyẹn nígbà tí ọ̀sán wọn ànábì Ọlọ́run láyé ló fi jẹ́ pé àwọn ọmọ wọn kan tí wọ́n wáyé wọ́n ń pè wọ́n ní Abdullah wọ́n àtàjì orúkọ wọn mọ́ ti ń jẹ́ Allah tí àwọn bàbá wọn ti mọ̀ tipẹ́tipẹ́ Ọlọ́run láíláí Ọlọ́run gbani Ọlọ́run tòní ní jẹ́ Allah ló fi jẹ́ pé bàbá tó bí ànábì wa Muhammad ní àfilẹ̀ pé ní Abdullah kò sí òrìṣà tí ń jẹ́ Allah nígboro ilẹ̀ Mẹ́kà olórí òrìṣà tó pọ́pùlà jù ní Láàtà wálé Uzza méjèèjì tó pọ́pùlà jù ọ̀gá gbogbo òrìṣà àgbáyẹn nu kò sí òrìṣà tí ń jẹ́ Allah ká máa wá ìtàn mọ́ra wọn ni ká máa sọ wípé ère kan bẹ níbì kan tí wọ́n ń sìn tí ń jẹ́ orúkọ kan òun ni àwọn Lárúbáwá lọ jí gbé wá kò sí nínú tàn bẹ́ẹ̀ bá wọnú encyclopedia ẹ bá wọnú inú íńtánẹ́ẹ̀tì títí ẹ lọ sínú encyclopedia bẹ́ẹ̀ bá rí inú encyclopedia lọ béèrè rẹ̀ nínú Wikipedia kò sóríṣà tí ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run kì í ṣe object tó ṣe é dì mú. ní bàbá nábì fi lè jẹ́ Abdullah Ọlọ́run yìí òun ni wọ́n ń sìnbọ̀ òun là nábì Ibrahim gba hajj wá látọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run wá ní rí ànábì Ibrahim ó yá dìde lọ́ọ̀gùn òkè Jabal Abi Kubais apá kan ní ó lọ́ọ̀gùn orí Kaaba gangan nígbà tó kọ́ Kaaba tán Ọlọ́run wá ní wa'adhin fin nasi bil hajj announce make announcement pariwo lóhùn rárá pé àwọn ènìyàn ànábì Ibrahim ní kọmọsẹ́nì kankan ní àárín àpáta tí mo wà yìí Ọlọ́run ní gbogbo ẹni tí ó wá sí hajj káyé ó tó parẹ́ wọ́n dá ẹ lónìí nínú erùpẹ̀ pè wọ́n lórúkọ pé gbogbo ẹni tó fẹ́ wá sí hajj ọba tó dá yàtọ̀run ó ní ká ànábì Ibrahim kó pèpè ànábì Ibrahim pé ó bọ́ síbẹ̀ gbogbo ẹni tí ó wá hajj tá a wá sin lọ́run lórúkọ tọlọ́run ẹ dá mi lóhùn ẹ wá bẹ́ẹ̀ ni wá. àwọn èèyàn dá ànábì Ibrahim lóhùn bí ìgbà tí rọ́kẹ̀tì ń dún ní gbogbo erùpẹ̀ ń fọ́run Ọlọ́run ní rẹ̀ Ibrahim bọ́ sẹ́gbẹ̀ kan ìrẹ̀ ṣàìtọ́n ìwọ náà bọ́ síbẹ̀
ìwọ náà pé àwọn èèyàn kọ́ wá ṣe ájì lórúkọ ọwọ́ èṣù lórúkọ ọwọ́ Satan wọ́n ń bọ̀ wá ṣe ájì Sátánì náà bọ́ bẹ́ẹ̀ ọmọ pè èèyàn àwọn èèyàn máa dáhùn náà lóhùn rẹpẹtẹ ní òfin jẹ́jọ́jú kéèyàn ó ti ájì dé kọ́ máa sí wọ́nranwọ̀nran bí eléyìí tí wọ́n fi ata sí mu aláàjì wèrè ń bẹ aláàjì òpònú ń bẹ aláàjì olè ń bẹ bí ṣe ń bẹ nínú gbogbo ẹ̀sìn yòókù náà kò sí bí ẹ̀sìn tí ẹni mímọ́ ò sí kò sí bí ẹ̀sìn tí ò séèyàn bu ayé. àṣàrà ìlú náà tún jáde òun náà tún pèpè àwọn kan dá lóhùn àwọn tí wọn dá àṣàrà ìlú lóhùn ni wọn ó lọ ájì tán ní wálé àwọn ti ṣàdéhùn pé bẹ́ẹ̀ làwọn ò kú sí àwọn tí wọ́n dá Sátánì lóhùn àwọn ni wọ́n ń ti ájì dé tẹ́ ń da yẹ́rú àwọn tí wọ́n dá Ibrahim lóhùn àwọn ni ó jẹ́ pé ájì wọn hajjun mabrur àwọn tí Ọlọ́run tẹ́wọ́ gba ájì wọn tí èèyàn ò rí wọn tínú èèyàn máa dùn pé ájì lélẹ̀ tí wọ́n bá ti wá kéde ájì mùsùlùmí ayé bushra lana mashara islami lana minalina yatirukuna ghayra munadimi minalina yatirukuna ghayra munadimi. ẹ̀yin mùsùlùmí ayé ẹ̀yin lẹ fẹnu gbogbo ẹ̀yin lẹ fẹnu pọ̀tẹ̀ ẹ̀yin lẹ bá oríire táwọn bàbá yín tí wọ́n gbé wá ẹ̀yin lẹ fẹ́ sọ di àbùkù. bushra lana mashara islami lana minalina yatirukina ghayra munadimi minalina yatirukina ghayra munadimi. wọ́n lè nìkan sọ wọ́n ló sọ wípé ẹwà dúró owó tẹ́ ń kó lọ ájì 4 million 5 million ẹwà wo bí ìyá ṣe ń jẹ wọn ìyá ń gangan ládùn bẹ́ẹ̀. bí orin ọmọ oní hip hop yẹn ní as e dey sweet us e dey pain them ó lọ́rọ̀ ájì 4 million kẹ̀ àwọn tí ń lọ wo bọ́ọ̀lù ẹni tí ń lọ 20 million torí pé ń lọ wo bọ́ọ̀lù ń bẹ̀ nítorí kálukú nígbàgbọ́ sí ló mú lẹ́rù ẹlòmíì náà lọ Brazil tó ná tó bẹ̀ tí òun kankan bọ̀ bẹ̀. bushra lana mashara islami lana minalina yatirukina ghayra munadimi minalina yatirukina ghayra munadimi. tá a bá ti kú nínú oṣù Ramadan iṣẹ́ ájì ti bẹ̀rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tú jáde látoríṣiríṣi ìlú àwọn èèyàn mẹ́rin kan ni wọ́n rìn wá Saudi Arabia lọ́dún yìí ẹnìkan fi odidi oṣù 6 rìn la ilaha illallah àwọn bàbá wa láyé john tí a bá lọ ájì ẹlòmí àmọ́dé lọ́dún 5 tí wọ́n ti gbàgbọ́ kó ti kú wọ́n rìn ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ síbẹ̀ ìdùnnú ni fún wọn páwọn àjì tí a bá ti kéde hajj wà á dín fi náà sí ìbílẹ̀ hajj. yẹ́tù kẹrì jẹ́lẹ̀. tó bá ti oṣù hajj bá ti bẹ̀rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọlé àwọn tí wọ́n wọ ọkọ̀ ojú omi wọlé throughout the world ní gbogbo àgbáyé làwọn èèyàn máa wọ ọkọ̀ ojú omi tí ń kó yẹn 10,000 èyí tí ń kó yẹn 8,000 bí kan bá ti ń bọ́ alẹ̀ ní pọ́ọ̀tì báyìí tí àwọn èèyàn rọ́ jáde bẹ́ẹ̀ lómi ó tún balẹ̀ àwọn èèyàn tún máa rọ́ jáde ìyẹn tí ó dà ń pé kí ní yìí ń dà ìyẹn tí àwọn tí ń lo ọkọ̀ ojú omi ẹlẹ́ẹ̀kejì àwọn tí ń wẹ̀rùn plane àwọn plane ńláńlá plane tí ń kó yẹn 850 plane oní 550 oní 480 oní 450 every second ní gbogbo àgbáyé ní airport Jeddah airport Medina ní ọdẹ tó jẹ́ the busiest airport tó bá ti dàsìkò hajj bí kan bá ti ń balẹ̀ ìṣẹ́jú méjì omi ti tún balẹ̀ ìṣẹ́jú méjì omi ti tún balẹ̀ every 2 minutes ní plane yóò máa balẹ̀ tó jẹ́ pé ètò kóyàn tó kéré jù ní oko 200 àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kójọ àwọn tó ṣe é kànú àwọn kan wá bẹ àwọn wọ mọ́tò wọlé ní àwọn tó kọjá físà tí wọ́n lè kà èyí tí wọ́n ń kà yẹn èèyàn 5 million ṣe hajj tó ṣe é kànú àwọn kan ó gbé mọ́tò wọlé ìran lárúbáwá ni wọ́n nídìí físà wọ́n wọ̀ lú ní straight àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan ó gun kẹ̀kẹ́ wọlé in millions ni wọ́n máa gun kẹ̀kẹ́ wọlé
àwọn oní motorcycle àwọn oní car ọ̀tọ̀ wá làwọn tí wọ́n gun ràkúnmí wọlé àwọn tí ó gun ẹṣin wọlé la ilaha illallah Yatina min kulli fajjin amin. ó rí èèyàn tó rírú ẹ̀rí láyé iṣẹ́ hajj ibẹ̀ ló ti wọ ọkàn báyìí tó ní rí òpin orí èèyàn Allah. iṣẹ́ hajj ló jẹ́ pé ó gbé oúnjẹ lọ́wọ́ tó ń jẹ báyìí wọ́n sì tún máa bi ọ́ pé dákun gba oúnjẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ mi náà jẹ tèmi náà Allah. ẹnìkan páàkì tírélà oúnjẹ ló kúnú ẹ̀ ọ̀fẹ́ ni ẹnìkan páàkì tírélà omi ló kúnú ẹ̀ níjọ́ àràfà oníjúìsì páàkì tiẹ̀ bọ́ ọ bá yọ lójú kòkòrò bọ́ ọ bá gba pálí kan máa rí ó tún rí mi ìtọ́jà ajé tó wà máa rí lọ ó tún sọ yẹn lẹ̀ ó tún gbà mí bó o ṣe ń gbọ̀ bùrẹ́là lọ́mọ gba díríǹkì lọ́mọ gba oúnjẹ kò tí ì kan spiritual aspect of the journey Allah. social aspect of the journey gbogbo bí orí ọwà láyé ó rí èèyàn tó dúdú tó bá dúdú bí irú mi yìí wàá rẹni tó dúdú ju ọlọ́ta stand bí àwọn Sùdánì Allah. tó tún máa wò pé tó dúdú àwọn eléyìí ṣé kò lè kọ nǹkan sórí ìwé báyìí tó o bá jẹ́ni tó funfun wàá rẹni tó rí bíi pépà tó o bá jẹ́ni tó red wàá rẹni tó red tó dàbí ẹ̀jẹ̀ bó o bá jẹ́ni gíga ọ̀rẹ́ ni tó ga jù ọ lọ bó o bá rẹ jẹ́ni kúkúrú ọ̀rẹ́ ni tó kúrú jù ọ lọ tó o bá rìn ó kọjá ntí mọ́tò ó ṣiṣẹ́ tó bá ti di ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin ọjọ́ ajé àbọ̀jọ́ márùn-ún Allah. kò sí mọ́tò ní ibo ló fẹ́ rìn ọ̀nà ibo ló fẹ́ gbà ní ajé ọdún yìí mo rìn ìrìn tó tó bíi let's say 45 or 50 kilometers ìjọ àkọ́kọ́ mo rìn wá Mẹ́kà mo padà ìjọ ẹ̀kejì mo rìn wá Mẹ́kà mo padà sí Mínà ìjọ ẹlẹ́ẹ̀kẹta mo rìn wá Mẹ́kà mo padà sí Mínà ìgbà tí mo dé Mẹ́kà níjọ ẹlẹ́ẹ̀kẹta ni mo fura pé ọmọ kásẹ̀ mi méjì ti bẹ́ ọbẹ̀ tó ọ̀kan tó wá lóyún nínú tí ń san ẹ̀jẹ̀ báyìí mo wá rìn lọ lankulanku àfìgbà tí mo tún rìnrìn yẹn padà Allah. bí mo ṣe ń ṣe lankulanku yẹn ń pè ní mi inú mi sì ń dùn Allah. torí tèmi bá lè mi ò rìn àwọn arúgbó kan ni wọ́n ń lọ millions of arúgbó tí wọ́n mú gilọ́ tí wọ́n tẹ̀ padà labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik ta wá lè mi tèmi ò ní rìn tó o bá rí aṣọ ẹlòmíì ó ti di àkísà wọn lọ́rùn síbẹ̀ náà labbaik Allahumma labbaik labbaik la sharika fún ìgbàgbọ́ Ọlọ́run tó lágbára tó lè rí wẹ̀ anywhere in the world. mo pàdé arákùnrin kan ó nínú ẹni tó ní hòtẹ́ẹ̀lì tó pọ̀ jù nílẹ̀ India lò is a multi-billionaire in any currency nínú àwọn tí wọ́n ń fọlẹ̀ haram lọ́wọ́ àwọn tí wọ́n ń gbálẹ̀ tí wọ́n ń fọlẹ̀ yẹn majority wọn lẹ ní oríṣi tó bá ti bùn wọ́n ní nǹkan tí ó gbà ti fura pẹ́ ní oríṣi ni wọ́n sọ̀rẹ́ńdà ara wọn fọlọ́hun ní ti ń jẹ́sẹ̀ hájì ẹ̀dá tí ò bá dé bẹ́ẹ̀ ọ sọ nǹkan nù láyé Kùránì wà mí kù àyín kún tó mi nǹkan bí ló lamínà dọ̀ọ̀lì. Wa in kuntum min qablihi lamina dallin. Al-Kùránì ní ẹni tó bá lówó lọ́tí ò ṣe hájì kẹ́ ẹ tó ṣe hájì ẹ̀ dá Ọlọ́run mọ̀ kẹ́ ẹ tó ṣe hájì ẹ̀ mọ̀nà dáadáa tó mùsùlùmí ni yín ẹ̀ mọ̀nà àmọ́ ọ̀nà yín tẹ̀ mọ̀ tó. Allah. Kò síbi tí wọ́n ti kó jọ bẹ́ẹ̀ láyé síwájú kí Islam ò tó dé mo challenge anybody tó bá lè kó ti vigor ibi tí wọ́n ti kó jọ in millions kó tó di pé ájìde kókó tiẹ̀ kí Islam ò tó dé nígbà nábì wá dé nígbà nábì Jésù lọ ànábì wa Muhammad dé Sallallahu alayhi wa sallam. ájì tó ń continue náà ni lẹ́yìn ìgbà nábì kúrò láyé làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gádà omi ń bẹ láti fi dìtẹ̀ Káàbà omi ń bẹ wọ́n gádà láti fi fún ẹni tó kú ní ọ̀nà tẹ́ bá ń wá àwọn gathering táwọn èèyàn tí pọ̀ jù láyé kì í ṣe football field èyí tó pọ̀ jù ájì ọdún kan ń bẹ nínú àwọn tí wọ́n ti gádà láyé ẹ wo for example ikú Jamal Abdel Nasser ní Cairo tí wọ́n ṣe ní 1970 èèyàn 5 million ni wọ́n witness janaisa rẹ̀ bẹ́ẹ̀rì rẹ̀ èèyàn 5 million tó ṣe déédéé àwọn tí Saudi lè kà pé wọ́n wá hajj lọ́dún àwọn tí wọ́n lè kà torí àwọn over 5 million bẹ́ẹ̀ tí wọ́n ò lè kà tí wọ́n gba visa wọlé ọ̀tọ̀ làwọn ní fake visa ọ̀tọ̀ làwọn tí wọ́n ò tiẹ̀ ní visa kankan tí wọ́n sì torí lù wọ́ àwọn kan wà bẹ́ẹ̀
nígbà tó di 2015 Papa gathering tí Pope Francis tó kójọ èèyàn 6 million ní àkójọ sí Rome ní Vatican City 6 million ní 2015 na gbogbo àwọn yẹn sẹ́yìn ṣẹlẹ̀ o kò sí eléyìí tẹ́lẹ̀ rí tó ṣẹlẹ̀ ní 1950 1940 1920 18 kìíní kan Hajj nìkan ilẹ̀ mọ̀gbúrò ẹ̀ ikú Ayatollah Ruhollah Khomeini òun ni a tún kójọ nítorí ẹ̀ ní 1989 èèyàn 10 million ni wọ́n kójọ ní Tehran láti wá witness ìsìnkú ẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet ẹ máa bá mi tẹ like and love. بشرى لنا معشر الإسلام لنا من العناية ركنا غير منعدم من العناية ركنا غير منعدم. Ìgbà tó di 2016 ní ọdún 40 tí àwọn Ṣíà tí wọ́n ń ṣe ilẹ̀ yẹn ti pọ̀ jù wọ́n mọ̀ target ni pé aláfẹ́ bíi ti Guinness Book of Record apá kan mùsùlùmí ni wọ́n kódà bá apá kan mùsùlùmí ọgbà para àwọn ni wọ́n ara fitna tó wà ní Islam ni kò sí ń tọ́ka o ọmọ ìyá méjì wọn bára wọn jà kí lọ́kàn wọn bẹ̀ àwọn tí wọ́n kó jọ níbi 40 ní 2016 wọ́n jẹ́ 25 million èèyàn. Allah. Ikú Andura ọ̀kan nínú àwọn alágbára nílẹ̀ India tó kú ní 1969 ní Andura kú 15 million èèyàn ló kó jọ ńbẹ̀. Allah. Àwọn tí ń kó jọ láyé wà lọ́tọ̀ọ̀tọ̀ yàtọ̀ fún àti ń lọ wo football àmọ́ pé bí kan bẹ tí wọ́n ti ń kó jọ tí wọ́n lò bí 30 days 40 days lójú kan náà tí wọ́n lé ní 4 million 5 million lọ́dọọdún kò sí ibòmíì lágbàáyé Saudi Arabia. Kádúpẹ́ f'Aláhùsá tí tó sọ wá látara fàdé bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláhùsá tí tó sọ wá látara fàdé bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Mórí kan tó pònú kan gbé yọ tẹ́ tí ń ṣe bí ẹni nǹkan kó sí lọ́pọlọ ẹ wá wo owó tí owó sàrà táwọn ọmọ Nàìjíríà dájọ́ rẹ̀ o ni wọ́n ń kó nú Saudi Arabia mọ̀ ni Saudi Arabia mọ̀ ni la ilaha illallah owó bọ́jẹ̀tì owó tí ń rí látara Hajj lọ́dọọdún is just 2.0 of the total budget of the total GDP tàbí IGR wọn. Lówó ni owó tí a dà á pè yìí is more than $320 million lórí Hajj nìkan owó tí a ń rí lórí epo lọ́dọọdún Russia nìkan ló tún rówó ju Saudi Arabia lọ gbogbo àgbáyé. Allah. Ní gbogbo àgbáyé ká tó wá sọ owó ti Kuwait owó Qatar owó Bahrain owó epo èlò ni wọ́n rí lórí owó Hajj. Ìjọba tí ń bẹ́ẹ̀ ń sìn ló ṣe ń diversify pé 2030 àwọn fẹ́ diversify sórí ọ̀rọ̀ Hajj ó yẹ kí ìjọba ọmọ gain owó ń bẹ̀ láti fi sustain economy àwọn torí ìgbà tẹ́pọ̀ ọ̀tàn wọ́n ní gold nínú ìlú tó ní gold láyé ni wọ́n wà wọ́n ní diamond nínú ìlú tó ní tó pọ̀ láyé ló wà nínú ìlú tó wà industrialized láyé ní Saudi Arabia wà wọ́n àjọ Nàìjíríà ṣé owó ẹ̀rún táwọn Afghanistan tí wọ́n kó jọ láàrin ara wọn nílùú wọn lọ́wọ́ ń pé owó tí wọ́n dájọ́ ń Kaaba rè Kaaba wàláhì làzìm ẹnìkan ti kọ ṣẹ́ẹ̀kì $1 million lójú mi tó dẹ̀ fún ọ̀kan nínú àwọn ọlọ́pàá wípé òun donate ẹ̀ fún Kaaba ó láwọn ò kí ń gbarú ẹ̀ nígbà tí wàhálà rẹ̀ pọ̀ wọ́n padà direct ẹ̀ sí Ministry of Hajj ni Kaaba lọ òde Kaaba sórí tán gbé agolo fi sẹ̀bílì láìlẹ̀ ni ta ní gbà níbo ni ẹ gbé sí ta ní juwó bẹ̀ ta ló ń tọ̀hún èló ló ń kó bọ̀ tó ò ní bá ń tójú ọlọ́mbẹ̀ Islam ò kì í ṣẹ̀sìn olùsí àwọn àgíríkì àfá àti adáyé ní sọ Islam dẹ̀sìn ẹ̀sìn fìtínà ẹ̀sìn àláfíà ní Islam
ẹrú Ọlọ́run kan ó tẹ̀lé mi lọ Hajj lọ́dún kan ó wá ń sọ fún mi ó ní Sheikh, I have one regret. Ọ̀kan nú ọmọ alágbára ayé ni o. Mo ní, what's your regret, my brother? Only my regret is that ever since I was born, why is it that I've not been here? This is where love is reign. If love is religion, if love is God, this is the only place in the world where love is reign. I've traveled to every corner of the world. Nowhere can be compared to this very place. Allah. Ó wá ní tóun á fi kú lọ́dọọdún òun gbọ́dọ̀ máa wá bí. Mo wá ń sọ fún mo ní ládùrú fìtínà tó farakó yìí. Ó rí pé ó ti fẹsẹ̀ ẹ̀sẹ̀ ṣe ni. Ó ní, my brother, that's the joy of the system. It's one of the things I enjoy most in this pilgrimage. Àwa Mùsùlùmí ayé ọ̀rọ̀ Hajj mà ní ta lẹ́lẹ́nu rírùn tí ń fẹnu ẹ̀gàn ká Hajj. Kọ́ lọ mú 5% Hajj wá nínú ẹ̀sìn tiẹ̀. Just 5%, mi sọ̀rọ̀ 20%. Tí ó bá sí àwọn ọmọ Mùsùlùmí aláṣejù tí wọ́n ń bú ẹ̀sìn ẹlẹ́sìn, tí wọ́n ń ya lọ lu ẹ̀sìn ẹlẹ́sìn, tí Islam dẹ̀ ti wọ́n wọn pé ẹ má ṣe irú ẹ̀. Kí la wá ń pè dé Hajj tí ò bá yẹ kó wá gbọ́. Mo ń bọ̀ lórí nǹkan tó fa problem Hajj ọdún yìí. Mo dẹ̀ ń bọ̀ lórí ẹ̀yin tẹ́ ẹ fẹ́nu pé ogun. Mo dẹ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ àfa àyẹ́sí àlùnáka. Allah. Kí ló fà sọ̀rọ̀ Hajj ọdún yìí? Mo ń bọ̀ lórí ẹ̀. Àmọ́ bó lásán ṣiṣẹ́ Hajj oríire ni ọba tó dá wa jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Hajj ní nǹkan ẹyọ kan tó o bá kọ́lé láyé tó o bá kú ò ní gbé lọ. Mọ́tò tó o ní wàá filẹ̀ sáyé ni. Hajj jẹ́ kan nínú nǹkan tó o lè fowó rà tó o mú wọ sàárè tó o tún mú déwájú ọlọ. O lè kọ́lé fún èèyàn kí náà ó jò. O lè ra mọ́tò fún èèyàn kó lè ó gbé lọ. Kò pọ́sibù kéèyàn ni wọ́n mọ̀ jẹ́ Hajj òun gbé lọ. Ayé ọ̀sọ̀ pé ẹgbẹ́ lọ àrùn wọn lọ yẹ ọpọlọ ẹ̀ wò. Gbogbo àwọn tí wọ́n rìnrìn àjò láyé, I have an uncle ó travel throughout the world. Nígbà tágbàdé tí wọ́n bá ń bi léèrè kó sọ experience ayé ẹ̀ tó bá rìnrìn tó bá lọ Hajj rí, tó bá travel lọ Russia, lọ America, lọ every part of the world, tẹ́ bá ní kó sọ̀tàn ayé ẹ̀, eléyìí tí ó kọ́kọ́ mẹ́nu bà ìrìn àjò Hajj ni. Kò tó bẹ́ẹ̀ kó kọ́kọ́ sọ mí ìyẹn gangan kódà bí ò jẹ́ Mùsùlùmí mọ́ ìyẹn ni ó kọ́kọ́ mention. Torí yẹn ni ìrìn àjò tí ọ̀dọ̀ ìrìn àjò kankan láyé. Ọba mi fẹ́ fún wa ládé, ẹ jẹ́ n fi wé lápèjúwe bí ìgbà tíjọba Nàìjíríà fẹ́ fún yàn ní wọ́n fẹ́ fún àwọn kọ̀ọ̀kan ní honor. President Tinubu ó fẹ́ fún wọn ní award, GFR, CFO àbí kí náà ti ń pè lóríṣiríṣi. OON is strictly by invitation. Anyone by invite ò lè dé Eagle Square. Bẹ́ẹ̀ náà ni Hajj jẹ́ strictly by invitation. Tí Ọlọ́run fẹ́ fún wa ládé ni. Adé ni Hajj. Adé tí ò ṣe é fojú rí. Àfi tó bá jẹ́ pé níjọ́ tí bàbá ẹ̀ ń bá yẹ ẹ ló pọ̀. Ó gbọ́ tí nǹkan kan dún kọ̀ tó wá ní ó ti doyún. Ilé òfin rí adé Hajj lórí ẹni tó lọ. It's a spiritual crown. Kọjọ́ adé kankan. Nínú tí mo kórìíra jù ní kéèyàn máa fẹnu bà ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. Mi nígbà tá a fi jọ kú láyé. Mùsùlùmí ò lè tán, ẹlẹ́sìn Christianity ò lè tán, oníṣẹ̀ṣe ò lè tán. Bọ́lọ̀ ń bá kápá ni ó lè ṣe gbogbo wa kájẹ́ yọ̀kan. Èmi ò ṣe máa bú Christian, máa ṣe máa bú oníṣẹ̀ṣe. Bó ṣe wu Ọlọ́run rẹ̀ ńlọ́dàrún. Ọlọ́run ni ó dájọ́ lórí ẹ̀ kì í ṣe tèmi. Àmọ́ kẹ́lòmíì náà kó wá torí pé wọ́n bú ẹ̀sìn wa ni àwa náà ò ní gbà. Àwa náà ò ní gbà níbo síbo. Gbogbo àwọn tí wọ́n bú ẹ̀sìn yín lẹ ti búráǹdì. Gbogbo àwọn bàbá tí wọ́n ló kọ nínú Islam lẹ ti tún yẹ̀yẹ́ yìí. Tí ò bá sí mítìn tá a ṣe tá a kọ́ṣán gbogbo àwọn ọ̀dọ́ pé ẹ má bú olórí oníṣẹ̀ṣe kankan táwọn bá ń hùwà bí wọ́n ṣe kọ́ ẹ̀yin ẹ̀ hùwà ẹ̀sìn. Àwọn tí ò hùwà Islam náà bẹ́ẹ̀ náà àwọn ọmọ Mùsùlùmí. Wọ́n gbọ́ kọ bàbá kan jáde, bàbá yẹn ní ìgan nínú oníṣẹ̀ṣe, wọ́n lórí ẹ̀ làwọn ti bẹ̀rẹ̀. Mo ní tẹ́ bá bẹ̀rẹ̀ mi gan ní kọ́ gbẹ̀yìn dé court. Ẹ hùwà Islam. Ọ̀fẹ́ rẹ̀ jàná. Alákìísà tó ń jó lóru ilẹ̀ fẹ́ mọ́ná. It's a matter of time. Ẹja fún wọn lọ́dún 10. Lẹ́yìn ọdún 10 tí wọ́n bá tún wá rú, àwọn àgbà pé ọkùnrin ni. Ẹni tó bà Islam jẹ́ tó pọ̀ jù láyé, ó ń tọ̀ ń bẹ láyé dò ní àrọ̀ Islam owó. Tó bá lọ ka satanic verses ti Salman Rushdie
la ilaha illallah kò sírú ìmánì tó lè ní tọ́kàn rí onígbọ̀n. Salman Rushdie ọmọ India ní àmọ́ Britain ló ní pálí ẹ̀ lọ́wọ́ is a British but by birth ọmọ India ní ìdílé mùsùlùmí ní abc but free thinker ní láti kékeré ẹ̀ kò gbà pọ́lọ́hún bẹ̀. Ó wá just great scholar òun ló kọ satanic verses tó wà voluminous. Ó hà ti háyà Quran gbogbo àyà tí ń sọ̀kalẹ̀ yẹn ó wá hà ti ìwé rẹ̀ bí ìgbà tí hà ti bí ìgbà tí hà ti fíìmù. Ó mú orúkọ kan ó fi rẹpírísẹ́ǹtì Jìbìrìlù, ó mú orúkọ kan ó pè ní kàńkà ó fi rẹpírísẹ́ǹtì Saitan, ó lo Jìbìrìn Farista ó fi rẹpísẹ́ǹtì Jìbìrìlù. Ó wá ní Sètánì tí ń jẹ́ kàńkà àti Farista, àwọn ni wọ́n jọ ń fà láàrin ara wọn, àwọn ni wọ́n ń lọ jí ànábì lójú oorun, àwọn ni wọ́n ń kókòkòkò sí lọ́pọlọ lẹ́nu ẹ̀ lọ́hùn. Ó wá mú gbogbo ìgbésí ayé ànábì ní kọ̀ọ̀kan, ó wá bẹ̀rẹ̀ sí ní fàyà, ó wá ń kọ̀wé lórí ẹ̀, kì í ṣe pé ń sọ lórí fídíò nìkan. Ìwé Salman Rushdie ó wà voluminous ó pọ̀ gan, gbogbo àyà Kùránì kọ̀ọ̀kan ló criticize. Ó wá pè gbogbo àyà Kùránì yẹn ní the satanic verses. Àríwó wá sọ ní gbogbo ayé pé àríwó eléyìí rí ìyẹn ní 1988. Ruhollah Khomeini tó jẹ́ Islamic spiritual leader fún Iran, òun ló dájọ́ ń gbà náà pé ẹni ọwọ́ rẹ̀ bá bọ́ ọkùnrin kọ́pa tọrọ ó ba Islam jẹ́ jù. Wọ́n ń sọ̀rọ̀ ìjọba àlùmí ìtàn pamọ́ náà. Àwọn ẹlẹ́sìn ìtọ̀dọ̀ tiwọn náà àìmọye èèyàn tí wọ́n pa tí wọ́n fi jayé tọ́pílẹ̀sọ̀ pé ó ń bẹ nínú òfin ayé pé tó bá fẹ́ da ìjọba àlù kan rú ìjọba lẹ́tọ̀ọ́ àti dájọ́ kú fún. Ní Yorùbá fi ń sọ pé orí yeye ní mògún ìpín àìsẹ̀ ló pọ̀. Kí ló bí òwe yẹn wá? Àìmọye ẹni tí wọ́n bẹ orí ẹ̀ sí di ògùn tí ọ̀sẹ̀ pẹ́ẹ́pẹ́ tí ò mọ nǹkan kan. Orí yeye ní mògún ìpín àìsẹ̀ ló pọ̀. Tá a bá respect ẹ̀sìn kan káà náà máa respect ẹ̀sìn wa. Èmi ọba ẹlẹ́sìn kankan sọ̀tá, gbogbo wọn èèyàn mi ni wọ́n. Wọ́n gbàlejò bàbá takú ti Jésù ní last week. Bàbá dáadáa, ẹ̀sìn Christianity wọn ó dẹ̀ máa wùyàn. Àjọ fìfẹ́ bára wa lò. Èmi sọ nípa ẹ̀sìn wọn, àwọn sọ nípa ẹ̀sìn mi. Àjọ dìmọ́ra wa, inú wa jọ dùn lórí pé bó làlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá. Táwọn ọmọ kéékèèké tí wọ́n ń wá tí wọ́n jẹ tí wọ́n mú tí wọ́n gbà pé kò sí tẹnu àwọn ọgbà láti sọ yìí wàláhì nítorí tí wọ́n jẹ tí wọ́n mú ni kí wọ́n má balẹ̀ Yorùbá jẹ́. Mùsùlùmí inú wọn ètí ń kọ́lé tí ra mọ́tò, ètí ń bẹ nínú ẹ̀wọ̀n ẹlẹ́sìn ìbílẹ̀ òun náà ẹ̀rí gbáwọ̀ rẹ̀ ti ń yípo, ètí ń bẹ nínú àwọn ẹlẹ́sìn Christianity ẹ̀rí gbáwọ̀ náà ti ń change. Kò sí nǹkan kan, poverty ló fa òṣì ní. Bẹ́ẹ̀ bá rí yẹn kan tí bá ń bú ẹ̀sìn ẹlẹ́sìn ẹ lọ wádìí ẹ iṣẹ́ wo ló ní tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò ní iṣẹ́ kankan tó tangible lọ́wọ́. Wọ́n fẹ́ ti kán bà orúkọ àwọn èèyàn kan jẹ́, kán fi raise owó, tán bá wá raise owó tán káwọn náà sọ̀rọ̀ àwọn di nǹkan. Khalif too rough sẹ́ni tó yàtọ̀ ká yóò lè mọ̀ pé ó bẹ ni. Àwọn èèyàn ti lójó ká yẹn ti pẹ́. Salman Rushdie lò ó. Kí ló dé tí Islam wò? Ṣebí Amẹ́ríkà ló gbà sọ́dọ̀ lẹ́nu. Ó dẹ̀ méjì tán mùsùlùmí ti attempt àti pa tí wọn ò rí pátá Amẹ́ríkà protect. Amẹ́ríkà ló gbà sọ́dọ̀ tèmi. Tó ń tí bó ṣe wà ní Amẹ́ríkà àti ìwé tó kọ yẹn nínú ìwé tó tà jù láyé ni ìwé Salman Rushdie. Kí ló dé tí Islam wò? Kí ló dé tí Islam tó ń pọ̀ sí? Àwọn tí wọ́n jẹ́ torí ẹ̀ pé ju orí Wọlé Ṣóyínká lọ ní o. Àwọn tí wọ́n gba World Nobel Prize orí ẹ̀ pé burúkú. Kò sí ìwé tó kọ tí ò ní value. Bó ṣe kọ̀wé yẹn tó Islam ṣe kìdò ní àárọ̀ yìí. Lọ sí Amẹ́ríkà nínú ìlú tí mùsùlùmí tó pọ̀ sílé ní Amẹ́ríkà wà. Bushra lana. Mashara l'Islami lana. Ẹ̀yin mùsùlùmí ayé. Minalina yatirukina ghayra munadimi. Minalina yatirukina ghayra munadimi. Ẹ̀yin mùsùlùmí ayé, ẹ̀yin ni kẹ́ bá wọn ọmọ yín sọ̀rọ̀. Ya aládàlẹ̀ ayì. Falitẹni a ó ṣe fi akùn. Iná ṣe
سفي إذا لم ينع مأمور إن سفي إذا لم ينع مأمور. ẹ bá wọn òmùgọ̀ ọmọ mùsùlùmí tí ń bú oníṣẹ̀ṣe ẹ bá wọn sọ̀rọ̀. Yá ládàlá yìí. ariwo kọ́ ni gbogbo nǹkan. Fẹ́ni tẹ̀lé ó ṣẹ̀fẹ̀ àkómọ́. èèyàn máa ń fọpọ lọ́jà nígbà míì tí ó dẹ̀ gà ju ariwo lọ. ẹ kìlọ̀ fáwọn òmùgọ́nú ọmọ mùsùlùmí tí ń kọ́lé tí wọ́n ń rọkọ̀. ibo lẹ fi ayé alátẹ̀síkárí káwọ́mù náà káwọ́mì. ẹ má fi ẹnìkan ṣẹ̀sín o ọ̀kan nù yín àwọn mú lọ sọ́gbà ẹ̀wọ̀n ẹnìkan sì jáde sí fi ń ṣẹ̀sín. agbéwúrẹ́ tí ń dájọ́ agbágùtàn tí ń dájọ́ agbádìyẹ ẹni tó jẹ́ pé tó bá jẹ́ pé ọwọ́ bá tẹ òun náà tí ẹ bá rí mú ni ẹ̀wọ̀n àgbáyé ló yẹ kó lọ. òun náà tí wọ́n ń fẹ́ nìkan ṣẹ̀sín ẹni tó ṣẹ̀ tí wọ́n tì mọ́lé lágbà kó ṣe ń tí ò da àwa náà dìde Islamic preachers pé kálàáfíà jọba kò gbọ́ sí wa lẹ́nu ni tó bá gbọ́ sí wa lẹ́nu ni wàhálà yẹn ò ní débi ẹni ẹjọ́ ń fa wàhálà rẹ̀ dì láti juwọ́ sílẹ̀ bẹ́ẹ̀ òun ọ̀rẹ́ dì láti gbọ́ àwọn nísìnyí ọmọ ìyá wa ni nígbà tó ti wà ní ìṣòro yẹn gbogbo àwọn pawọ́pọ̀ lórí tiwọn àwọn pawọ́pọ̀ lórí tiwa pawọ́pọ̀ ni. tẹ́ bá rí oníṣẹ̀ṣe tó bá bú ẹnìkan tó lórúkọ nínú Islam tó bá pè lórúkọ tí ò jẹ́ ẹ lọ wádìí ẹ̀ àwọn táwìn ti pè wọ́n ti pè mùsùlùmí yẹn lórúkọ ni. ọ̀rọ̀ Hajj mo ń padà bọ̀ wá lórí ẹ̀ bó lẹ́sẹ̀ á lérò pé mùsùlùmí lè fèsì ogun kan lásìkò yìí káwọn ènìyàn nílẹ̀ Yorùbá kò sí ogun náà mùsùlùmí ò lè wín ní lásìkò yìí. Quran ti ní la tanaza'u wa tafsalu wa tadabarikum. ẹ má bára yín jà ẹ má hágì tẹ́ ẹ bá ti ń hágì ẹ̀yin mùsùlùmí ayé ẹ jọ̀lẹ ẹ ní strong mọ́ pẹ́ẹ́pẹ́. ó dàbí ìgbà tí wọ́n fi kinní yẹn bí ìgbà tó jẹ́ àdánwò lórí Islam ni ló ṣẹlẹ̀ ní Andalusi Islam ó bẹ̀rẹ̀ wọ́n á kóra wọn jọ wọ́n á succeed wọ́n á accommodate nígbà tó bá yá àwọn kan ó dé wọ́n láwọn tí wọ́n ṣe wọ́n máa ṣe àwọn àgbàyà ni wọ́n àwọn kinní kan ni wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà ọ̀tá ó wọlé ọ̀tá ó tì wọ́n wó ibẹ̀ ọba tún wó wọ́n tún bẹ̀rẹ̀ ń bò míì ńlọ́fà ti Andalusi ńlọ́fà ti Fátìmí ní Egypt ńlọ́fà ti Abbasid era àwọn dynasty àwọn empire tí wọ́n bá jẹ́ tí wọ́n bá máa rule the world lẹ́yìn òun náà labadélẹ̀ Yorùbá yìí poverty lọ́fà tilẹ̀ Yorùbá yẹ bí ń pa wọ́n ni wàláyé kò sí nǹkan méjì pé bí ń pa wọ́n ni bó làwọn ẹlẹ́sìn mi ò sí ní máa yẹ̀yẹ́ Islam ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé gbogbo nǹkan gíragíra ìjà ní ogun ní ìjà ní Ọlọ́run ti kọ́ yín lẹ́kọ̀ọ́ pé ẹ fọpọlọjà ẹ tẹ̀lé bó lẹ́sẹ̀ fẹ́ win internal wrangling bẹ ẹ ti weaken ara yín sínú ẹ tún bára àtàjà ẹ ń jùkọ́ lọ níṣẹ̀ṣe ẹ ń jùkọ́ lọ ẹlẹ́sìn Christianity àwọn gọdẹ yín wọ́n ń wò at the same time àwọn tí wọ́n ń bẹ̀rù mọ́ yín lára tí wọ́n ń wò pé àwọn bàbá wọn yìí wọ́n níyì àwọn eléyìí lágbára ẹ jáde ẹ yẹ̀yẹ́ gbogbo wọn ìmáàmù Ọ̀fà ọba lọ akéwùgbà góòlù ẹ yẹ̀yẹ́ bàbá Mùdínì Bello ẹ yẹ̀yẹ́ bàbá Mùdírù ẹ yẹ̀yẹ́ gbogbo àwọn tó lóko ńláńlá bàbá Kamaludin Al-Adabi ẹ ta sí bàbá Sheikh Adam Abdullahi ẹ wí ń pa ẹ hábà Ọlọ́run ọ̀dà ayé nítorí ẹnìkan gbogbo àwọn tí wọ́n ń bẹ̀rù mọ́ yín lára gbogbo wọn lẹ ti faṣọ wọn ya kí ni bẹ́ẹ̀ lára tí yín táyọ̀ bẹ̀rù ẹ ní nǹkan táyé lè bẹ̀rù àwọn tó ń bẹ̀rù mọ́ yín lára lẹ ti ya sọmọ lára yìí ẹ sọ wọn sí òhò àwọn tí bí wá wo ọ̀rọ̀ yẹn wá dàbí òwe ilẹ̀ Yorùbá tí wọ́n sọ pé ìyá ìyá fokùn wálẹ̀ o àlìjànjàn kì í jan nínú ìtàn àlọ́ àlọ́ ilẹ̀ Yorùbá gbogbo ẹranko ní á decide pé ẹjẹ́ apá gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ láàrin wa wọn ni wọn ò járí mú mi ìjàpá wá dọ́gbọ́n ọwọ́ á gbé màmá tiẹ̀ ó gbé lọ sókè sánmà ó ń kálukú ti pa òbí ẹ̀ tán bọ́rọ̀ bá ti wá yíwọ́ tí wọn ò mọ ibi tí wọn ò gbé gbà wọn wà níta ni ó fún wa lọ́gbọ́n o yóò ní ẹ̀jẹ̀ ó dọ̀la lòun ọba gòkè lọ bá òbí tiẹ̀ níbi tó ti ń fún lóúnjẹ màmá nǹkan báyìí lórí júbò lẹ́sẹ̀ ṣe wọn bá fún nímọ̀ràn yóò bá sọ fún gbogbo wọn bá ní orí tiẹ̀ ṣe wá pé tó báyìí
until ìjọ kan tí wọ́n bí pé orí rẹ̀ ò pé tó báyìí já mà sí rí ẹwà rẹ̀ ó wá ní kán ṣàdéhùn pé wọ́n ní pàyà òun wọ́n wá ṣàdéhùn fún un ó nígbà gbogbo yín pàyà yín tẹ́ ẹ pa bàbá yín òun ọ̀pá tòun o òun gbé tòun pamọ́ ni ẹlẹ́sìn Christianity gbòbí tiẹ̀ pamọ́ oníṣẹ̀ṣe gbòbí tiẹ̀ pamọ́ ẹ̀yin mú pọ́npọ́ gbogbo bí yín lẹ́nu mú pọ́npọ́ lórí ẹ wá ní wọ́n ní yẹ̀yẹ́ Islam. Àdìsí Ànábì sọ yí pé láti ṣubú lé ẹmu wáàtà ẹ má bú àwọn òkú ẹ fún wọn lẹ̀ ní ọba ti kú ó ti bá tiẹ̀ lọ fa iná قد أفضوا إلى ما قدموا. àwọn tí lọ pàdé tí wọ́n ṣe níwájú Ọlọ́run Ànábì ní ẹ má ṣe bú òkú kódà àwọn tí wọ́n hànà ọmọ yín lára ẹ tó bú wọn nínú àwọn òkú tó ti lọ. Sheikh Adam Abdallah Al-Alori aṣọ dàbúrà Islam ni nínú ẹni táwọn Haúsá ń respect nínú àfáàlẹ̀ Yorùbá tí wọ́n ń kọminú ẹ̀ tẹ́rù ẹ̀ ń bà wọ́n nígbà tó wà láyé gbogbo tíra tó jẹ́ tíra àpọ́nlé ẹ̀ fẹ́nu fàyà sẹ́yìn náà dáa ni ta ló dáa tán nínú yín gbogbo àwọn bàbá nítorí pé ẹ̀sà gbàgbọ́ wípé gbogbo wa la gbọ́dọ̀ di bákan náà látẹ́ríkàbù náà tọ́ba kan náà tọ́ba fẹ́ẹ̀tì wa ò lè rí bákan náà ìgbàgbọ́ wa ò lè rí bákan náà ìwọ máa ní mánìjẹ mi lọ èmi náà ò ní jẹ́ nìkan lọ n ti ń jẹ́ Islam nù ṣé gbogbo ẹni tó bá nábì wọlé ní amòlè fati lọ́jọ́ tá nábì wọ Mẹ́kà níbẹ̀ nínú wọn tó jẹ́ pé dọ̀n ló di mùsùlùmí níbo ní ìmánì rẹ̀ ti wá gbópọn tó fi tẹ̀lé nábì tán sì jẹ́ wọ Káàbà ọgbà Islam láàárọ̀ ọjọ́ gangan níbo ní Islam ẹ̀ ti wá gbópọn gbogbo àwọn bàbá yín ẹ̀yẹ wọn ẹnìkan gba omijé lójú mi níjẹta la ilaha illallah mo ń sun ẹkún bí ìgbà tí ààrẹ àríṣe kọ́ lásẹ̀ ẹ̀kún ọ̀kan nú aṣọ ọ̀dàbora mùsùlùmí ilẹ̀ Yorùbá táàtì rí kọ́fà tó ní àárọ̀ yìí láàrẹ àríṣe kọ́lá Abdulaziz àwọn kan bá tún lọ wú fídíò rẹ̀ tó ti ṣe jáde wọ́n ní sọ yí pé àwa ó sọ̀rọ̀ ilé wa o bọ́bá sọ̀yún sí òṣèmí ìtọ́já ni sẹ́nìkan kọ́pì èèyàn mọ́ ni ẹ mọ̀ ìpìlẹ̀ ààrẹ àríṣe kọ́lá ni ọmọ babaláwo ni ààrẹ ní Ògùn àwọn tá a súnmọ́ lámà ààrẹ mọ gbogbo tí ń jẹ́ Ifá látòkè délẹ̀ ààrẹ sọ ìtàn ayé wọn pé ńgbà táwọn wà ní kékeré táwọn ń ta gamalin táwọn bá dé ọjà táwọn ọba ta gamalin táwọn tán kò sí ọlọ́jà mi ti ọ̀tá wọ́n ní àwọn ní òrùka kan tọ́rọ̀ bá dọ̀rọ̀ ọjà ibi àwọn bá fi dá erùpẹ̀ sí gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bí ọmọ wo ni ààrẹ kì í ṣe àgbo lọ́dọ̀ anybody ààrẹ máa gbójú ẹni tó jókòó ti àgbo lọ Ọlọ́run wá rọ̀ fún Islam ọwọ́ àgbà Islam ọ̀tọ̀ tírí lóòótọ́ àsọ pé kò tọ̀ tírí nígbà wo sígbà wo lẹ́ni tí ọ̀jẹ̀ nǹkan kan nú ayé wá ń fẹnu yẹ̀yẹ́ ààrẹ mùsùlùmí ìwọ ló dájọ́ ni kí ló dé tí Sultan Sokoto tó ní tí nǹkan kan bá ń bẹ tó fi respect ilẹ̀ Yorùbá ààrẹ Abdulaziz àríṣe kọ́lá àlàó ni ó ti kú ẹ fílẹ̀ ẹ̀jẹ̀ kó sùn wàláì mo fi Ọlọ́run búra ìjọba Saudi Arabia mọ̀ pé nìkan bẹ tí ń jẹ́ ààrẹ Abdulaziz àríṣe kọ́lá àlàó ibẹ̀ náà àwọn ọmọ ààrẹ tó di Christian kí wọ́n àwọn èèyàn wá rí bẹ́ẹ̀ sí ń yẹ̀yẹ́ bàbá wọn kí lẹ rò pé ọmọ wá sí mentality wọn pé àwọn dúpẹ́ táwọn ti kú ní Islam iye ẹni tó ti ara owó ààrẹ di aláàjì láyé kì í sọ̀rọ̀ 1000 mo wà pẹ̀lú ààrẹ ní 2014 mi ò rántí yá yẹn mọ́ ààrẹ fẹ́ràn yàn ní Hajj ó fẹ́ràn yàn 200 ní Hajj ọwọ́ abọ́sásíkò tí àwọn báǹkì ti wọ́ọ̀nù ẹ̀ pé ó ti náwó jù ààrẹ wa ní ọmọ mi kí ló lérò pàṣẹ bá mi ẹjá reduce àwọn èèyàn yìí wọ́n ti pọ̀ jù ààrẹ ní kí n reduce kí ni àwọn tí mo ti promise pé wọ́n lọ Hajj kí n reduce wọn tó jẹ́ pé tí mo bá ti kú gbogbo tí mo ní ìyọ́nà lọ́mọ ẹni tí ó pin èmi kọ́ ààrẹ bá gbé fóònù lọ́ bá pe olórí First Bank ó ní wọ́n máa bọ̀ mo wà ń bẹ̀ níjọ́ náà lọ bàbá Professor lọ́ṣọ̀ wọ́n bẹ̀ níjọ́ náà lọ làwọn báńkì bá dé bàbá ní ẹ bá mi transfer 280 million sí ọmọ mi Akéwùgbà Gold mo fẹ́ ràn yàn ní Hajj
olórí báǹkì yẹn wà ń bí wọ́n pé bàbá business wo lẹ fẹ́ fi 280 million sí 280 million níbi 2014 ó kì í sọ̀rọ̀ 700 million ìsìn ó ní èló lẹ máa rí ní gain lórí business tẹ́ fẹ́ ṣe ààrẹ ní gain tí ò ní tán títí ayé lèmi ò rí bẹ́ẹ̀ kì í ṣe gain tẹ́yìn rí wọ́n bá ní bàbá a ní lè dá yín lóhùn lórí tẹ́ béèrè torí business tẹ́ fẹ́ fowó ìṣègùn ní mú kankan wà o so a ní ọ̀nà yín ààrẹ ni mo fún yín ní 1 hour tí owó yẹn bá kọjá 1 hour kó tó dé àkáǹtì àwọn tí wọ́n kó àwọn èèyàn lọ Hajj màá gba gbogbo owó mi tó wà ní First Bank láàrin 1 hour ni wàhálà bá dé gbogbo lórí First Bank yẹn sáré foríkorí wọ́n sáré wá bá mi níta ni pé ẹ̀dá pẹ̀lú sọ fún bàbá pàtì ẹ̀ ti rí àlátì mọ́lé mi kọ́ nígbà tí ètò 30 minutes mo rí àlátì 218 million naira. Ààrẹ Abdulaziz Arisekola Alao tí ó láǹdì ní Saudi Arabia pléènì tó bá wọ̀ láti inú pléènì ni wọ́n ti máa fi microphone wí we welcome Ààrẹ Abdulaziz Arisekola Alao to the kingdom of Saudi Arabia. Ààrẹ Abdulaziz Arisekola Alao tó bá wọ̀ subhanallah. Bushra lana ma sara al-islam lana min alina yatrukina ghayra munadimi min alina yatrukina ghayra munadimi. Intercontinental tó wà níwájú Aram ààrẹ ti sanwó gbogbo ẹni tó wà lóòtẹ́ẹ̀lì yẹn rí. Ààrẹ Abdulaziz Arisekola Alao tó bá wọ Intercontinental ọ̀kan nínú hòtẹ́ẹ̀lì tó wọ́n jù gbogbo tẹlifíṣàn tí ń bẹ nínú hòtẹ́ẹ̀lì yẹn látòkè délẹ̀ ìwọ tó tẹ̀lé wa tó sanwó ààrẹ tó bá tan tẹlifíṣàn rẹ báyìí ní ó kọ́kọ́ sójú screen ni pé we welcome Abdulaziz Arisekola Alao from Nigeria. Allah. Imam Sudesi ìmọ̀ fẹnu nu Ààrẹ Arisekola Alao lára báyìí. Allah. Gbogbo ìmáàmù haram ààrẹ ní personality kan tí ó fẹ́ wọ Saudi Arabia tí àwọn sójà ó tò fún látẹnu ọ̀nà a sọ pé kí ló dé tẹ̀ dasọ bó ti yín àwọn tí ń bá yín fà wọ́n ti mọ̀ kó pònú lọ́pọ̀ jù nínú àwọn ọ̀dọ́ mùsùlùmí wọ́n kàn lọ yọ mistake ọ̀kan náà bàbá yín wá wọ́n ti sọ fúnra pé ẹ máa wo wọ́n ìsinmi wọ́n fọ́n jáde bí wèrè yìí o tẹ́ bá ti rárá jáde báyìí lẹ́yìn náà bàbá jáde yes ọ̀tá ọlọ́ni ntí Ààrẹ Arisekola Alao nìkan ṣe lórí Islam ilẹ̀ Yorùbá kí ni ń jẹ́ rọ́bítà tí ó bá sí bàbá wa Adam tí ó ṣe Ààrẹ Arisekola. Gbogbo iye mosque tí ààrẹ kọ́ láyé nǹkan ọmọ yẹ iye church tó kọ́ láyé kọ́ ọmọ yẹ. Ààrẹ bó bá tiẹ̀ wá bá mi títí ń ṣẹbọ gan ẹ̀ẹ́dẹ̀ fílẹ̀ síwájú Ọlọ́run kí ló dé tẹ́ fẹ́ lé àwọn èèyàn kúrò nídìí Islam tán pátápátá báyìí àwọn tí ń bú wa ẹ̀yin ni ẹ̀yin lẹ́fẹ́nu pogun lẹ́sàlọ̀ yìí ẹ̀ fèsì ogun tẹ́ pè mọ́ mùsùlùmí náà lẹ́tún bú ẹ̀tún wíkẹ̀ ìwà internally ni. Ààrẹ Abdulaziz Agagajigi ó wọnú ilé ẹ̀ ó rò pé Saudi ló wà ní ó yàtọ̀ sí imani lóòótọ́ ó lè níbi tóun náà ti ṣẹ òun náà lè fẹnu kọ òun náà lè ṣẹ lọ́rùn ẹ̀dá èèyàn ni àwọn ọdún tó kẹ́yìn tí ààrẹ lò ẹni ó bá súnmọ́ yóò mọ̀ pé tí bàbá yìí bá ní àwọn tó ti ṣe síwájú ó yẹ kọ́ lọ́wọ́ ṣàforíjì fún. Umrah tí ààrẹ lọ kẹ́yìn mo wà pẹ̀lú ẹ̀ ààrẹ gbé briefcase tó kún fún dọ́là tí wọ́n bá mú àwọn èèyàn wípé wọ́n ṣe money laundering àwọn kan kọjá money laundering ta ni òun wọn kéèyàn gbé briefcase méjì dání ọ̀kan kún fún dọ́là ọ̀kan kún fún pastali. Bí ààrẹ bá fẹ́ kú ní ẹni hòtẹ́ẹ̀lì ní Saudi Arabia wọn mọ̀ wá bẹ̀ ni nígbò jẹ́ pé odidi imam haram ọmọ wa kì níbi tó wà òun náà lọ kí wọn ààrẹ tó ti wọnú bàtẹ̀látìkì láìmọye ìgbà ààrẹ ẹnìkan sì wá jáde ó sì bẹ́ lọ́hùn kọ́lọ́hún ó yọ owó ọmọ ààrẹ kí wọn náà jẹ́ kan kọ́lọ́hún ti ẹ̀sìn ẹbó ṣe kan náà àwọn ọmọ ààrẹ nínú iman àwọn ọmọ ààrẹ tí wọ́n máa hákùrá sórí mọ́ pọ̀ gan-an ní tí wọ́n tẹ́ pé tí wọ́n bá ń sọ lárúbáwá báyìí ó ní mọ̀ pọ̀ Ààrẹ Arisekola ni wọ́n lè kọ́ ẹlẹ́kọ̀ọ́ lógún ọdún lónìí àwọn ọmọ Ààrẹ Arisekola irú wọn yẹn lè tún wá mẹ́nu bà
ẹ ń bọ̀ wá sọ ti MKO Abiola náà mo mọ̀ pé ìdọ́dọ̀ MKO Abiola is a matter of time àwọn kan nu yín náà ní ẹgbẹ́rú mọ̀ kiri ńgbà kan tán MKO Abiola ò ṣe Hajj rí ládùúgbò Hajj tẹ MKO Abiola ṣe kí ló dé tẹ̀ ń kaṣọ àṣírí kúrò lára ara yín kí ló dé tẹ̀ fẹ́ sọ Islam sí o ilé tẹ̀ fẹ́ kọ́ náà lẹ ti kọ́ yìí mọ́tò tẹ̀ fẹ́ rà náà lẹ ti ń rà yìí popularity tẹ̀ fẹ́ náà lẹ ti ń ní yìí àmọ́ ìtàn ò ní gbàgbé yín lèmi fílẹ̀ àdá yẹ̀dùbù lè kọ́líbù mi ń kàmọ́dín. ìkéde fi kọ́líbù ìsìlámù wà ìmánu. ìkéde fi kọ́líbù ìsìlámù wà ìmánu. ààrẹ àríṣe kọ́lá àlà ọlọ́jà pàdé wọn lálùjọ. yẹ̀dùbù lè kọ́líbù mi ń kàmọ́dín. La ilaha illallah. ìkéde fi kọ́líbù ìsìlámù wà ìmánu. ìkéde fi kọ́líbù ìsìlámù wà ìmánu. nítorí eléyìí lèèyàn fi ń sunkún àsunnúwá. wọ́n rí bàbá Muyideen Bello fín bàbá lọ police station àárí kí mùsùlùmí ọjà jáde bí wọ́n ṣe yá ń gbà kan mọ́ torí mùsùlùmí ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ àti wà divided. ọlọ́run tó sọ nínú Al-Qur'an pé thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi'idhnillah dhalika fadlul kabir. ọlọ́run ní àwọn mẹ́ta ni wọ́n padà já àfà níkànnì ayé àwọn mẹ́ta ni wọ́n padà jogún tírà nínú àwọn mùsùlùmí nínú àwọn ẹlẹ́sìn Christianity alladhina istafayna min ibadina àwọn tó jẹ́ pàwọ́ ọlọ́run la sà wọ́n lẹ́sà àsà wọ́n lẹ́sà ni la fi sọ wọ́n di onímímọ̀ Quran wa ni wa minhum zalimun li nafsihi alábòsí ọmọ wà nínú wọn tó jẹ́ pé Quran rùn ní gbogbo ọpọlọ ẹ̀ àmọ́ tẹ́ bá rí wà ẹ̀tẹ́ wò pé pẹ̀lú gbogbo mímọ̀ tí ń bẹ lára rẹ̀ ìwà àbòsí ìwà ẹbọ ìwà nǹkan míì yóò máa wà lára ẹlòmíì nínú wọn wa minhum zalimun li nafsihi yóò máa wà nínú àwọn tí ó jogun tíra o wa minhum muqtasidun ọlọ́run láwọn kan wà yóò ṣàbùrú díẹ̀ yóò ṣe rere díẹ̀ yóò wà nínú àwọn tí ó jogun tíra o wa minhum sabiqun bil khayrati bi'idhnillah. Al-Qur'an ní láwọn kan máa bẹ tó jẹ́ pé oníṣẹ́ rere ni wọ́n gbogbo ayé wọn rere ní àwa fi ṣe ọlọ́run ní àwọn yẹn ńlá fún lọ́lá tó tóbi jù. Kí ni mo fẹ́ lò? Ọlọ́run ò sọ pé alábòsí inú wọn kò í ṣe mùsùlùmí. Kò sọ pé ṣe rere díẹ̀ ṣe bí díẹ̀ kì í ṣe mùsùlùmí. Kò sọ pé àwọn ẹni rere nìkan ni mùsùlùmí. Mẹ́tẹ̀ẹ̀ta náà ló kó pọ̀ pé kankan náà jọ ni. Ìjọ mùsùlùmí ilẹ̀ Yorùbá wọ́n pín sí oríṣìí mẹ́ta yẹn ìkọ̀ọ̀kan wá pín sí 7 ọ̀kan pín sí 20 times. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. Ọlọ́run ní àwọn tá a wí yìí àwọn kan bẹ nínú wọn àwọn Súfí àwọn alùtọ̀ríkà ẹjá yọ ọ̀rọ̀ tọ̀ríkà kúrò lórí àṣeyọrí Islam nílẹ̀ Yorùbá níbi tá a bá Islam dé yìí èyàn ò ní tàkàkà tó fẹ́ kọ. Àwọn ọmọ wọn tí wọ́n jẹ́ alùtọ̀ríkà lẹ́ni apá kan wọ́n lè mọ́ ṣe ń tọ́ta kó tọ́lọ́hun bẹ̀tẹ̀ àwọn bàbá wọn ti fi ìbẹ̀rù Ọlọ́run gbin Islam sílẹ̀ dè wá. Alátẹ̀rọ̀gọ̀jì ló mọ́kọ̀ dúró dọ́lọ́sìnṣìn. Àwọn kan bẹ àwọn believe pé àwọn nìkan ló yẹ káwọn jẹ́ mùsùlùmí. Wọn ò gbà pẹ́lò míì tí ò bá ti jára àwọn jàmá society ó pàtàkì jí wọn sí wọn ju orúkọ Islam lọ. Ẹni tí ò bá ti jára wọn kèfèrí ni. Àwọn kan wà bẹ́ẹ̀ àwọn náà ń bára wọn jà láàrin ara wọn àmọ́ tí wọn bá ti fẹ́ ṣàbòsí ìsinmi wọn sì bí ẹni pé yọkan làwọn yìí. Nínú wọn làwọn tí wọn ní ká pààyàn ò nítumọ̀. Nínú wọn làwọn tó jẹ́ pé gbogbo nítorí ọjẹ́ wọ́n lè fẹnu ba ayé rẹ̀ jẹ́. Tànàbí dẹ̀ kìlọ̀ fún wọn wọ́n rí owó ń bẹ lóòótọ́ wọ́n rí yìí ń bẹ lóòótọ́ àmọ́ àtúbọ̀ tán kọ́. Alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Wọ́n náà fi kí ẹ̀dá ò ti ra lẹ́nà. Àárọ̀ pẹ̀lú ọ̀sán lórí tòun yọ. Alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà.
Alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Múnáfíkí ẹ̀dá ò ti ra lẹ́nà. Àárọ̀ àkọsá lórí tòun yọ. Múnáfíkí ẹ̀dá ò ti ra lẹ́nà. Àwọn ìjọ kan wá bẹ Muqtasidu. Apá kan Sufi ni wọ́n, apá kan Sunni ni wọ́n. Àwọn dúró lórí pé a ní bẹ́lẹ̀sìn kankan jà. Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam. Àwọn dúró lórí pé èyí tó bá dá nínú Sufi àmù, èyí tó bá dá nínú Sunni àmù. Àwọn yẹn ni wọ́n pọ̀ jù ní àsìkò tá a wà yìí. Àmọ́ tẹ́ ẹ bá rẹ̀ nìkan tí ń fẹnu báyé àwọn èèyàn jẹ́, ẹ lọ wá sínú èyí tí mo sọ sí kejì yẹn. Why tó jẹ́ pé population is one of the power of Islam. Bípọ̀ tá a pọ̀ yín ara gba Islam ni. Tí wọ́n bá lẹ́yìn nìkan ní Mùsùlùmí, gbogbo yín ẹ̀ lè tó 5 million nílẹ̀ Yorùbá. Mélòó ni population gbogbo ilẹ̀ Yorùbá ni? Alátẹ̀ tó bá ní original nìkan ló ń fẹ́ kó kún gbà òun gbà rí òní kún. Ń bẹnu àwa Mùsùlùmí, ọ̀sẹ̀ bọ̀ díẹ̀, ọ̀sẹ̀ sìn díẹ̀, ẹ̀ mọ̀ bá sọ̀rọ̀ ní. Ń bẹnu Mùsùlùmí, ọ̀sẹ̀ Kírísítẹ́nì díẹ̀, ọ̀sẹ̀ Islam díẹ̀, ẹ̀ mọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wí fún ni. Àmọ́ ká ní gbogbo yẹn kú ò, àfẹ́ rí yín mọ́, ẹ gbọ́dọ̀ pè wọ́n ní Mùsùlùmí mọ́, ẹ gbọ́dọ̀ pè wọ́n lọ́mọ ìyá mi, àyàwó lọ sọ bẹ́ẹ̀. Ọlọ́ni ọmọ bá ẹlẹ́sìn mi jà, ẹ sì sọ àwa Mùsùlùmí dọ̀lẹ́ nílẹ̀ Yorùbá. Àwa ẹ wo ọ̀rọ̀ Davido. Announcement ẹyọ kan péré ló wá láti North. Ṣé kò sí Sufi ní North ni? Ṣé kò sí gbogbo wa táwọn Mùsùlùmí wù ń bí? Ṣé kò sí nílẹ̀ Haúsá ni? Kí ló dé tán bára wọn jà? Àwọn ń daṣọ bó tí wọ́n jọ ń lẹ̀ nìyẹn fi strong. Ordinary one announcement. Ariwo gbalé ni. Bẹ́ẹ̀ yín announce ẹ̀dọ̀ lálẹ́ Yorùbá kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ torí ẹ ti weak internally. Gbogbo àwọn bàbá tí wọ́n bẹ̀rù mọ́ yín la ẹ ti faṣọ àṣírí ya mọ́ wọn lára. Àwọn tí wọ́n jó ní mímọ̀ ẹ ti yẹ̀yẹ́ wọn. Níjọ́ lẹ kéwú náà ẹ̀yin náà dàgbà láyé ẹ gba gbogbo ń tẹ̀ ń ṣe yìí wà láàyè. Àwọn ọmọ yín ọ̀ka ìtàn wọ́n sun ẹkún wọ́n tún sun ẹ̀jẹ̀. Ẹ sì fi dájọ́ lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ẹ sì yé fara ní Mùsùlùmí, ẹ yé fara ní ẹlẹ́sìn Christianity, ẹ yé fara ní oníṣẹ̀ṣe, ó kálukó dúró lórí ọwọ́ ẹ̀. Limithili hadha. Yadumu al-ghalibu min kamadi. Ikana fil qalbi islamu wa imanu. Ikana fil qalbi islamu wa imanu. Ẹ̀yin lẹ jí àwọn oníṣẹ̀ṣe, ẹ̀yin lẹ jí wọn dìde. Ẹ̀yin lẹ bá wọn tajà wọn, ẹ̀yin lẹ wéèkì wọn họ. Àìmọye ń tó yẹ kẹ́kàn lo majority. Tẹ́kàn fọpọ lọ́jà, ariwo ni, irọ́ o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, irọ́ o kò gbọ́dọ̀ possible. Bàbá yìí ṣe tí wọ́n fi àchífù kọ́ nìyẹn. Irọ́ o hà nígbà, nǹkan bí bẹ tó jẹ́ pé àwọn ọmọdé lẹ́kàn ọya ẹ lọ bára yín sọ̀rọ̀. Ọ̀dọ́ wa náà lẹ́kọ̀ọ́ wà wà lábàáyé parí ìjà. Maturity lèèyàn fi control ayé kì í sáriwo. Ẹ̀yin lẹ jí oníṣẹ̀ṣe dìde, ẹ̀yin lẹ bá wọn polówó ọjà wọn. Ẹ̀yin ni o wàláhì ẹ̀yin lọ́lọ́run òbí, ẹ̀yin lẹ jí wọn dìde. Ẹ sì jí wọn dìde nu ọkẹni tí ó dá wọn padà wọn. Ebi ní ń fèsì yín tí àrí kankan nù yín. Lẹ́yìn àwọn kọ̀ọ̀kan la yakhafu lawmata laimi, àwọn tí wọ́n bẹ̀rù ebú. Nínú wọn ni ọ̀rẹ́ wa lọ́fọ̀ fún Mohammed wà. Nínú wọn làfà alálùkùránì wà. Nínú wọn ni àfà wa ní Markazi mo ti gbàgbé orúkọ ẹ̀ tí wọ́n fẹ́ràn gan àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Wọ́n bẹ̀rù ebú. Tèmi náà tí máa ní mi ọ̀bá rìn lẹ́ni ẹ máa ń tẹ́ ti fojú tèmi gan rí nítorí pé ẹ má bo oníṣẹ̀ṣe jà ẹ má bá kírísítẹ́nì jà. Ọ̀tọ̀ ni ẹ jáde tí wọ́n pé ẹ̀rí tí yín kájẹ́ǹtì tí ń gbọ́yàn sí lẹ́nu ní nǹkan tẹ́ẹ̀rí. Mo tún ṣe ìgbésí àlàáfíà pé ọjà mi ò jà mọ́ torí mo ti rí báwọn opponent ti ń fi wá rẹ́rìn. Àwọn kan tún jáde ní wọn ni wọn bí dá ẹ̀rí tẹ́rù bà ní èmi. Mo lè fèsì gbogbo ilẹ̀ Yorùbá tọ́rọ̀ bá dọ̀rọ̀ Islam. Ẹnìkan ò ní lé ẹnìkan kúrò láyé bẹ̀tí mo ṣe làákàì èèyàn mi làwọn bàbá yìí. Islam jọ dà wá pọ̀ kò yẹ ká máa wá bára wa jà báyìí ó yẹ ká pera wa ní táwọn ọba ṣèṣì àgbà ó yẹ kémi ó ṣèṣì ọmọdé kì í ṣe ti bẹ̀rù anything. Mo máa ń pín àgbà lé mo dẹ̀ máa ń respect ọba bẹ̀tí kò lè gba òdodo kúrò lẹ́nu mi. Ẹ wá rí níparí kí ló fà sọ̀rọ̀ Hajj ọdún
kí ló dé tí fìtínà wá dé ká dúpẹ́ sàláùsá tí tó sọ wá lábàádé tàbá bẹ́bẹ̀ tọ́lọ́lá ò bá gbà tani ó bọ́ lọ́hùn lẹ́jọ́. àwa mùsùlùmí ayé tó bá dìgbà tá a bá ti dé Mẹ́kà tó bá di ìjọ́ Mínà ọjọ́ yẹn la fẹ́ pìpíà pa fẹ́ gbadé gbogbo wọ́n wà kójọ sí Mínà a wà nínú aṣọ funfun kò sí pátá lábẹ́ kò sí singlet àtọba àti ìjòyè gbogbo nítorí ọjẹ́ a wà kórajọ sí Mínà a máa retí ọjọ́ kejì tí jésù àràfà gbogbo wọ́n wà sùn nílẹ̀ bí aláǹgbá àtolówó àtolòsì mọ̀tìbílọ́níà a máa horú síra wa mú ni ẹrú Ọlọ́run kan ló dìde fún mi ní Mínà mi ò ní bẹ́ẹ̀dì ńbẹ̀ kí mo pẹ́ tó dé kò sí bẹ́ẹ̀dì èmi ti wò pé kí n jókòó lẹ́gbẹ̀ẹ́ títí kílẹ̀ òfin mọ́ ni ó sì pọn Ọlọ́run lé kọ́ lọ́nba mi pọ́n lé níbi mo sùn sí náà lẹ́nìkan tí ń rìnbọ̀ jabujabujabu àfi gbáù tó tẹ̀mí ní itan mọ́lẹ̀ bó ṣe tẹ̀mí ní itan mọ́lẹ̀ yẹn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam mo sáré fọwọ́ ra ni pé ọgbọ́n tí mo ṣe hùn lọ́ba padà ní mo ti tẹ̀yìn mọ́lẹ̀ ó máa lọ torí Ọlọ́run torí kò tún gbọ́dọ̀ bẹ̀ mí mo ti sọ̀rọ̀ àmì dọ́lọ́run Ọlọ́run la gbọ́dọ̀ bẹ̀ níbẹ̀ yẹn nìkan gbọ́dọ̀ bẹ̀ nìkan gbogbo wọ́n sùn ni èèyàn ìkárẹ̀ bẹ̀ tọ́lẹ̀tì tá a ti ń tọ̀ kò sí bó ṣe gbé Iran tọ́ọ̀mọ̀ wọ tọ́lẹ̀tì yẹn bí ẹ̀mejì ẹ̀mẹ́ta ìráàmù rẹ̀ ó kó ẹ̀gbìn kan Ọlọ́run òwò bẹ̀ ni torí pàlejò Ọlọ́run ni wá du yóò fò Rahman àlejò tọ́lọ́run gbà ní wá àwa alálàájì ó rí gbogbo tí ń jẹ́ ayé kò sí kọ́ńtì náà láyé tí ò ní ní representative ń bẹ̀ fútbọ́ọ̀lù tẹ̀ ń gbá gan gbogbo ayé kọ́ ló pé síbẹ̀ torí ẹni tí ọba ti wọ kílẹ̀ tí ń pè é tí ọba ti wọ qualifier kọ́ńtì rẹ̀ ò lè sí bẹ̀ àmọ́ lórí ọ̀rọ̀ ájì gbogbo kọ́ńtì àgbáyé lọ́gbọ́dọ̀ wà bẹ̀ ó rí Amẹ́ríkà ó rí British kó ó rí Russia ó rí àwọn orílẹ̀-èdè tán bára wọn jagun tí wọ́n mọ̀ di mara wọn ọba di alẹ́ nkàlùkọ́ wa bẹ̀rẹ̀ sí múra àràfà nkàlùkọ́ ma wá pariwo lóhùn rárá labbaika Allahumma labbaika ìtumọ̀ labbaika yẹn ni pé Ọlọ́run ìwọ ló invite mi ò tó bẹ́ẹ̀ kí n débì tó bá invite mi ò tó bẹ́ẹ̀ pẹ̀lú agbára invitation rẹ mo fi débì ìwọ ló fẹ́ fún mi ládé mo ti dé labbaika la sharika laka labbaika mo jẹ́ pé rẹ kò sí ẹni tá a lè fi wúre Ọlọ́run gbogbo tọ́da gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn gbogbo ìdẹ̀ra tí rí Ọlọ́run ní ṣe gbogbo tí jẹ́ ìjọba ayé àtọ̀run àníwọ̀ Ọlọ́run ò ní ẹni tá a lè fi ọwé ariwo tá a mọ̀ panu a mọ̀ wá lọ sí Mínà bọ́sì a mọ̀ wá lọ sí àràfà bọ́sì ó gbé gbogbo wa bàbá wa dáràfà bàbá dáràfà dìde bàbá dáràfà dìde olówó ni mi ò kò débi Hájì bàbá dáràfà dìde. gbogbo wọ́jọ́ wa sùn eléyìí ta lọ tá a dé èmi àti deputy governor Ọ̀yọ́ state bẹ́ẹ̀ di oní àkántí ẹ̀ gbé fún àjọfẹ̀gbẹ́ tíra wa ni àjọ máa oru síra wa mú ni kò sọ́lọ́lá mọ́ níbẹ̀ yẹn bí Buhari wá bí Tinubu wá kò sọ́lọ́lá gbogbo wọ́jọ́ wa ń bẹ̀ ni a gbọ́dọ̀ yẹ̀yẹ́ ibẹ̀ yẹn ni yẹ̀yẹ́ fọ́lọ́run tó ga jù tí ò sí fún ẹlẹ́sìn mi gbogbo wa wà ń bẹ̀ àmọ́ bẹ́ẹ̀ lọ látàárọ̀ tọ́ba wa dìgbà tí òòrùn múra tó fẹ́ wọ̀ àdúrà wà bẹ̀rẹ̀ torí ẹ̀ẹ̀kan péré tọ́lọ̀ mọ wá sí sánmà ayé nù gẹ́gẹ́ bá bí ìsìsẹ́ wí lóru Lailatul Qadri tanazzalul malaikatu war ruhu fiha Jìbìrìlù ni ó lídìí tíìmù wá sáyé àmọ́ tó bá di òrùjọ Hajj Ọlọ́run gangan ni ó wá sí sánmà àkọ́kọ́ láyé tọ́lọ̀ wọn máa fi wá ṣe fáàrí pé ẹwà àwọn èèyàn tí mo dá ẹ wo bí wọn ṣe ṣe ra wọn nítorí tèmi Ọlọ́run ẹ̀yin màláìkà tẹni má dá wọn ẹ̀rí gbogbo wa wà bẹ́ẹ̀ iná wà kò síná èsì wà kò sí èsì bàbá àdìpé mágíríbì dé àwa bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run ní kíkan títí tọ́run ó fi wọ̀ bóòrùn bá ti wọ̀ à ń lọ Muzdalifa ló wà láàrin Àràfà sí Mínà sí Jamarat bíríìjì pọ̀ níbẹ̀ abẹ́ bíríìjì Muzdalifa yẹn òfin rẹ̀ ní pé káfẹ̀gbẹ́ lélẹ̀ ń bẹ̀ káyẹ̀yẹ́ ara wa fọ́lọ́n mo ti rí president Pakistan níbẹ̀ ó fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n á fẹ́ sáré gbé ẹni fún oníkan yọ ẹni yẹn kúrò ta lòun jẹ́ wájú ọ̀nà
omi àlùwàlá ń sàn wá síbi tó fẹ̀gbẹ́ lé kò dìde ìwọ tó wàá jẹ nǹkan kan wàá ríru àwọn yẹn lẹ́nìkan wá gbé ẹ wá wọn bí ẹ ṣe ń sùn kiri lábẹ́ bíríìjì oríire tó ga làwa wá bẹ̀ yẹn àṣẹ̀ṣẹ̀ gba adé tán ni adé Islam oríire tó ga jù níbẹ̀ lára wa àṣẹ tó ga jù níbẹ̀ lẹ́nu wa a tún wá gbéra bílẹ̀ bá tún náà bọ̀ à ń lọ sí Mínà a gbé báàgì wálẹ̀ a máa wá lọ sí yawmal hajjil akbar ọjọ́ hajj tó le jù ó ń lọ́jọ́ jamarat torí gbogbo ṣe hajj ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú ọ̀nà ṣe níbi tó bá wù bẹ̀tí eléyìí ẹ̀ẹ̀kan náà ni láàrin ọjọ́ yẹn gbogbo ẹni ó wá ṣe hajj over 5 million a gbọ́dọ̀ má kọjá lọ a sọ̀kò fún ṣàìtọ́n àwọn tí ó lọ ṣe tàwáàfù ní Mákà ó máa lọ a gbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ ọjọ́ yẹn lóòrí ènìyàn tó rí láyé wàláhì làásìn wàá wò láti Òṣòdì lápèjúwe sí Bàdágìrì tí ò bá sílẹ̀ kankan orí èèyàn ló máa wò lọ tí ò fi wọ Kútọ́nù orí èèyàn ló máa wò lọ tí gbogbo yẹn wà nínú white ní wí nǹkan míì ju làbáìkà yẹn náà lọ. abati tún wá kúrò mẹ́ látún darí sí abẹ́ tẹ́ǹtì láti tún wá yẹ ìyá ara wa fọ́lọ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta lábàtúngbéra ó rí ẹlòmíì kó tó dijọ́ tá a parí iṣẹ́ ájì mo ń bi ẹrú Ọlọ́run kan níjọ́ kan ní bí ọdún 8 sẹ́yìn àbúrò bí ọdún 14 sẹ́yìn àjọṣe ájì kan àwa ń bọ̀ láti Mákà padà sí Mínà àárín bọ̀ ni aṣọ wa ti pọ́n aṣọ ìráàmù tèmi nítorí kọ́mọ̀bà àmọ́ bọ́mọ́ mo mú ọ̀rá nylon bag mo fi só léjìká síbẹ̀ kò rẹ̀ wá inú wa ò bàjẹ́ a jẹun látàárọ̀ inú wa ò bàjẹ́ inú dùnú la wà èmi wá ń sọ fún àfáà yẹn pé lágbájá ó sì á dàbí wèrè àbórí ó sì á rí ni ṣé nítorí ájì ló bá rẹ́rìn ló fẹ̀yìn lélẹ̀ ó ní ẹwọ ẹni tó lòún dàbí wèrè ẹ mọ̀ pẹ́yìn gangan ní mo wá wòrà mi lóòótọ́ omi dẹ̀ lérò lójú mi màá ní Ọlọ́run wọn náà bá ṣe yẹ̀yẹ́ ara wa pàjẹ́ kankan fún rẹ̀ Ọlọ́run sọ wá di pàtàkì láyé àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a jọ rìnrìn àjò ńjọ́ yẹn kò sẹ́ni tọ́lọ̀ wọ́n sọ di nǹkan lé ṣé ẹ lérò páwọn èèyàn gbọ́ ni kán máa lọ Mẹ́kà lọ́dọọdún kán máa kó bílíọ̀nù lọ tán ẹ̀ bá rí resort kẹwàá lérò pé wọ́n kàn lọ ni wọ́n kàn lọ tourism ń bo ẹni tí bá ń wíwú ẹ̀ kó gbé gbogbo ẹnu ẹ̀ sọ́hùn Islam ẹ̀ sí ẹ̀sìn àrífín àwọn ọmọkọ́mọ tí Islam rè ni wọ́n sọ Islam dẹ̀sìn àrífín o Islam ẹ̀ sẹ̀sìn àrífín fẹ́ni kankan èmi ọba oníṣẹ̀ṣe jà mi ìbá ẹlẹ́sìn Christianity jà mo ti sọ láìmọye gbà ẹni ọba mọ bí mo ti sẹ́fà tí ọba wí òun nu Ọlọ́run oníṣẹ̀ṣe tí mo bá nílé rí pé ràn mí lọ́wọ́ ṣe nǹkan báyìí fún mi tí ọba wí òun nu Ọlọ́run ẹran ti yí wọnú eegun ti yí wọnú ẹran a ní pé nítorí páwọn kan ti wà lẹ́gbẹ̀ẹ́ yín tí wọ́n gbà wọn bá ti pera wọn ní mùsùlùmí Ànábì ti jẹ́ ká mọ̀ yìí pé níwọ̀n ìgbà tó bá ti gbà pọ́ lọ́lọ́run hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tó bá ti ń kírun ti ń gbàwẹ̀ Ànábì ní ó ti dèèwọ̀ fún mi gbọ́dọ̀ pé lọ́tà mi mọ́ mi gbọ́dọ̀ pa àmọ́ ìdájọ́ rẹ̀ dọ̀dọ̀ Ọlọ́run ẹ wá rí kí ló fa àdánwò lórí hajj nǹkan 14 ló fa àdánwò màá sọ 4 péré nítorí time nǹkan 7 ni ló máa ń gbé hajj dúró both state and federal tí kan nínú méjèèjì yẹn bá ti yẹ hajj ó ní ṣòro àkọ́kọ́ ní Saudi Arabia gangan tí Saudi Arabia bá ilé ṣe mistake yóò affect hajj ọdún kò sí ọgbọ́n pàápàá tí wọ́n bá tiẹ̀ wá ní àwọn òsè hajj lọ́dún kò sọ̀rọ̀ mọ́ kó ń kájú kó jókòó kalẹ̀ ni nísìn ní Indonesia lọ Google ẹ̀ àwọn tí wọ́n ti búùkù hajj 2024 sílẹ̀ wọ́n mọ̀ ti tún lé ní 1 million ládùúrú tó júrí lè taari lọ àwọn tí wọ́n ti ń sanwó hajj ní Nàìjíríà ń sìn kẹ́nìkan wá ní owó tó yẹ kẹ́ẹ̀fì máa establish ẹ̀ wá ń lọ waste ẹ̀ dànù owó tí wọ́n fi ń lọ wo bọ́ọ̀lù ńkọ́ kò yé ẹni àbọ̀ ọ̀làjú ni àwọn tí wọ́n ń travel káàkiri ayé for tourism wọ́n náà tó jù bẹ́ẹ̀ yẹn lọ tourism tọ́lọ́run làwa ń lọ kò ní wá lára àbá ná 1 billion kò ní wá lára ìdùnnú ló jẹ́ fún wa àkọ́kọ́ òní Saudi Arabia ìkejì tó lè fa problem fún hajj
òun làwọn tí wọ́n bá gbé àjì yẹn dání ní country kọ̀ọ̀kan tàbí ní state level tí sẹ́yìn ọba yé wọn ìsẹ́yìn ọ̀dàrú ìsẹ́yìn wá lè yé wọn kó jẹ́ pé àwọn tí ó frustrate wọn ní ẹ̀dá sẹ́rú mọ́ wọn lọ́wọ́ ẹni tí ó bá ṣiṣẹ́ hajj tójú tì yẹ́ làparò fi ríran ni ó ṣe bí amúgbó ń gbà mí ó ṣe bí arìndé ń gbà mí àìmọye owó tó waste nítorí káwọn èèyàn sá lè rí hajj lọ ọgbọ̀n nú ọgbọ̀n lẹ́yìn ọpọlọ ò gbọ́dọ̀ sùn every second ló máa calculate bí kíní yẹn ṣe move bí ìgbà tí ń calculate omi tí ń bọ́ sára láàárẹ̀ tó bá dàsìkò hajj ó bìlíìpù wà lójú ogun ni tó bá jẹ́ olórí hajj ọ gbọ́dọ̀ gbá rìndìnrìndìn lọ́wọ́ alálàájì ò ní ọtẹ wọlé kó wọn ó yàgbẹ́ sí báyìí pariwo owó òun ni ó gbọ́dọ̀ gbá rìndìn ó sì gbọ́dọ̀ wọ́n sàánú ẹ̀ àwọn tí wọn bá gbé hajj dání àwọn ni number 2 lẹ́yìn yẹn ló wá kan èyí tó jẹ́ ọ̀gá méjì ló pàtàkì jù nínú àwọn ilé tí mo mention àkọ́kọ́ ni visa tí visa bá ti dàrú kò sí hajj mọ́ kò sí ọgbọ́n téèyàn lè dá ẹni tí ò rí visa ò lè lọ hajj ní last year visa ló fún Nàìjíríà ní problem nítorí quotas Nàìjíríà tí Saudi Arabia gé lójijì ó dá wàhálà lẹ̀ fún Nàìjíríà number 4 tó jẹ́ pé nǹkan fẹ́ pàtàkì ju visa lọ kò lẹ́rù plane tí flight báyìí ní problem kò sírù tó lè jẹ́ urgent ni o torí o lè jẹ́ yẹ kó fò ibi tí problem hajj ọdún ìwà wà nìyẹn gbogbo nǹkan kan ni mùsùlùmí ọmọ sọ pé bọ́lọ̀ ń ṣe kọ́nu ẹja àgbà fọlọ́hún a gbọ́dọ̀ wo kí ló ṣẹlẹ̀ ká wo kí ni solution there is one thing tí mo mọ̀ nípasẹ̀ hajj tó máa ń jẹ́ kí ṣe hajj ó fail ní Nàìjíríà tí dem continue until ìgbà tí federal government bá tó put an end to it on imposition of service provider àwọn olóṣèlú wọ́n ti tójú bọ́ ṣe hajj owó díẹ̀ ni wọ́n tójú bọ̀ àwọn aeroplane tíwèé wọn ò pé tí wọn ò ní landing permit àwọn ni wọ́n lọ bá minister àwọn ni wọ́n lọ bá vice president àwọn ni wọ́n lọ bá gómìnà àwọn alágbára yóò kàn pé ẹni yẹn lọ́wọ́ kan ni Mr. Chairman ẹnìkan bọ̀ ń sìn ó lóní plane lòun ó ti máa yé ẹ̀yìn senator lè ti gbowó lọ́wọ́ ẹ̀ rep lè ti gbowó lọ́wọ́ ẹ̀ ẹni ìwé rẹ̀ ò pé ẹni tó jẹ́ alága ọmọ wa bẹ̀rù pé tóun ọba ṣe tiẹ̀ yóò kó bá wọn at the end of the day àwọn tí wọn ní flight tí wọn lè kérò wọn ní ráyè wọn á yọ wọn dànù ni àwọn táwọn alágbára donate àwọn ni wọn rọnà lọ tí ọba rí bẹ́ẹ̀ kí ni áríkì wá débi iṣẹ́ hajj ọdún áríkì mọ ni tí ó fi ojú àwọn èèyàn rí ní Murtala Muhammed ní ọdún yìí àti ní Abuja la ilaha illallah kílẹ̀ bí Saudi níbi yẹn Nàìjíríà ni òṣètò tó yẹ kán ṣe wọ́n rà wọn tí wọ́n ní plane ní Nàìjíríà tí gbogbo òwe wọn pé tí wọ́n dẹ̀ ní aircraft tó pọ̀ wọn nílò wọn kì í wá ṣe bí àwọn tó wà ń bẹ̀ imposition ni àwọn alágbára kan ni wọ́n fọ́ọ̀sì wọn lé wọn lórí ìyá ìyàwó mi kú lọ́dún kan èmi àti ìyàwó mi wá sí American Embassy ní Abuja àwa gba visa ọ̀rọ̀ tí mo sọ ti tó bí ọdún 9 sí 10 sẹ́yìn àwọn á pè wá pé ìyá ìyàwó mi kú nígbà tá a ṣe mistake lábá lọ búkú àríkì àwa ń sọ fún wọn lábẹ́kúta pé àádọ́dọ̀ yín kó tó tá aago 2 ọ̀sán lábá búkú flight aago 10 àárọ̀ pẹ̀lú ògo Ọlọ́run aago 10 di 11 11 di 12 12 dá aago kan dá aago 2 aago 2 di 3 3 di 4 4 di 5 wọ́n ti sìnkú tán ká tó kú l'Àbújá nígbà plane ó gbéra láago 6 rọ̀lẹ́ àti dókè tán kó tó sọ pé òun ń lọ sí Èkó en route Benin ọkọ̀ọ̀kọ̀ gbé alọ Benin ní Ẹdó olùwákàtí kan débẹ̀ ó múra láti fò níbi 7:30 àbí 8:30 ní òjò táwọn yìí dé pẹ̀lú ògo Ọlọ́run aago 10 lójò tó dá aago 11 la tó dé kò ọmọ lóòkú tó fẹ́ rí bí wọ́n sìnkú yẹ̀sì bí ọba rí kìyàmọ̀ lókù Èkó lásùn ọ̀kan nu níbi ọdún 8 sẹ́yìn mo wà ní UK mo wà ní Heathrow mo wà nínú àwọn tó wà stranded nítorí flight yarik kan tó sọ pé ká má dé London mọ́ nígbà yẹn kan tó mi mọ̀ bóyá wọ́n ti wọ́n bá nù
ẹni tó ṣe local flight tí ò perfect ó lè wá gbéṣẹ́ lé lọ́wọ́ àwọn tí wọ́n ní dọ́kúmẹ̀ntì gbogbo wọn gbé níbo ni wọ́n wà àwọn èèyàn wá ń sun Èkó bẹ́ẹ̀ ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ National Hajj Commission. It's a very good idea. Can you idea you're working? Schedule flight méjì ní man gbé alálàájì. Is it a schedule flight tàbí charter flight? Schedule flight làwọn flight country mi tó jẹ́ pé ojoojúmọ́ làwọn lọ tán bọ̀ tẹ́lẹ̀ àwọn yẹn ò lè disappoint. That one is sure. But owó wọn lè wọ́n. But charter flight bí ìgbìyàn wọ Nigeria Airways ni. Ìrìn Saudi Arabia sí Èkó wákàtí 5 ni kódà flight mi a máa lò 4.5 hours tó bá yára dáadáa àmọ́ tá a bá lọ wọ Doha ìyẹn Qatar tá a bá lọ wọ Emirates tá a bá lọ wọ kódà bá lọ wọ Kenya bá lọ wọ Egypt bá lọ wọ Ethiopia yóò kọ́kọ́ gbé yín dé ìlú tiẹ̀ náà èyí tó wọ̀ sí jù ní kéèyàn máa lọ Saudi Arabia kó wá lọ wọ Doha tàbí kó lọ wọ Dubai yóò fi wákàtí 5 dé Saudi Arabia kó wá níjà sílẹ̀ yóò kọjá lórí afẹ́fẹ́ Saudi Arabia yóò ṣẹ̀ṣẹ̀ wá rìnrìn wákàtí 3 tí ó fi gbé ọ lọ jìnnàjìnnà nílùú tiẹ̀ tó bá wá débẹ̀ tán ó wá lè ní stop over 24 hours àwọn kan bẹ nínú wọn àti ẹni fún ẹni bẹ́ẹ̀dì ó jókòó kalẹ̀ ní sínú ẹnu AC tó ọmọ ibi tí wọ́n ti ń pa kò sóúnjẹ níbi òmíì tí wọ́n bá tún wá gbé ẹ lẹ́yìn wákàtí 7 tó ti jókòó wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹ fò padà wákàtí 3 míì ibi tó ti kọjá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dá padà ọjọ́ tó bá tún wá lọ ilé náà wọ́n á tún wá gbé ọ kọ́kọ́ padà lọ sẹ́yìn wákàtí 3 ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìrìn 7.5 hours lórí afẹ́fẹ́ lẹ́yìn stopover ìyẹn làwọn èèyàn fi ń bẹ̀rù schedule flight kò sí n tó lè solve problem Hajj Nàìjíríà ju ká ní Nigeria Airways kí bàbá Tinubu ó gbìyànjú láti jí Nigeria Airways padà káyé máa lọ country on country bá ń lọ London á kọ́kọ́ dé Dubai á kọ́kọ́ dé Cameroon á kọ́kọ́ dé Morocco tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ lọ America ẹ̀ máa yẹ stop over 10 tó bá jẹ́ pé Nigeria Airways ni tó bá ti gbé yín straight ń lọ nìyẹn nítorí pé ìlú ẹ̀ lẹ́wà ìlú yín lónìí now ẹ wá wo àwọn nǹkan tí a rí kìí ṣe o reason tí mo fi láàkì National Hajj Commission ká ní idea yẹn work ni yóò dàbí ìgbà tí Nigeria ní Nigeria Airways Hajj ó rọrùn gan àwọn èèyàn kàn máa wọ plane níbí wọ́n sì máa bára wọn Saudi Arabia lẹ́yìn wákàtí 4 àbọ̀ it's a very good idea but tí ó wà well managed nítorí àwọn tí wọ́n gbé fún now ọwọ́ abàdé bíi pé lẹ́yìn ìgbà táwọn èèyàn sun odidi ọ̀sẹ̀ kan lórí ilẹ̀ ẹlẹ̀ ní airport Èkó aṣọ alálàájì ẹlòmíì ti dàkísà flight tí wọn ò fún wọn ní déètì tí wọn lọ wọn fún wọn ní tíkẹ́ẹ̀tì owó tẹ́lòmíì ọ̀nà ní Saudi ó ti nà tán lẹ́kọ̀ọ́ corruption wa tún wá setting tẹ́ bá wá fẹ́ wọlé àwọn ọlọ́pàá wà dúró pé ẹ sanwó lórí ẹnì kọ̀ọ̀kan ẹlòmíì kó yan 50 wọlé ó san 2,000 lórí ẹnì kọ̀ọ̀kan báwọn yẹn ọba tún wọ plane níjọ́ tí wọ́n tó dénjọ́ kejì yóò tún sanwó mi tọ̀rọ̀tọ̀ làwọn tí ọba bẹ̀ wọ́n láwọn tàná wà ní ìdílé ìrìn àjò tá a lọ tá a dé yìí ni mo ti rí kí wọ́n check in traveller ẹni tó ń travel kó check in ẹ̀ kó ti gba boarding pass kó ti check wọn yìí ní pé kán lọ wọlé àwọn kan wọlé ní aago 6 àrọ̀lẹ́ wàláhì plane ò gbé wọn tó fi di aago 1 ọ̀sán ọjọ́ kejì tí wọn ò lè jáde síta mọ́ oúnjẹ inú airport ló dẹ̀ wọ́n bí wèrè kò dẹ̀ sí bẹ́ẹ̀dì tí wọ́n fi sùn ètò mi porí bẹ́ǹchì náà ni wọ́n wà látàgò 6 àrọ̀lẹ́ tó fi di aago 1 ọ̀sán ọjọ́ kejì wọ́n tún wá gbé wọn tán National Hajj Commission lórí pé iṣẹ́ ti fẹ́ yíwọ́ ara tí National Hajj Commission tó fi deserve kudos nìyẹn àná wá send the rescue flight pé kó lọ gbé àwọn èèyàn yẹn kán sàtì ẹ̀rí àdìṣe wọ́n tún wá ń bọ̀ padà fìtínà tó wá dé flight tí wọ́n wọ̀ tí wọ́n ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ wọn ọmọjọ́ táwọn òde oríṣi méjì ní hajj àwọn kan ń ṣe hajj lórí state àwọn kan ń ṣe hajj lórí international wọn kì í fún wọn ju 10,000 èèyàn lọ
state wọ́n máa ń fún wọn tó bí 80,000 torí pé state pọ̀ throughout Nigeria. National Hajj Commission ní constitution ló gbé àṣẹ hajj ló gbé lé lọ́wọ́. National Hajj Commission ti wá wá gbogbo ẹ̀ mọ́ yàrá ẹ̀. Ó jíjọ́ tí gbogbo state governors ní Nigeria tí wọ́n bá tó pera wọn jọ tí wọ́n lọ bá federal government àtàwọn aṣòfin ká change àwọn constitution kan. If not, mo ti bá alága National Hajj Commission kan ájúwì ní meeting tó sọ fún mi pé kí ló ń ṣe mí. Ó láwọn làwọn ní agbára. Ìgbà kan bọ̀ tó jẹ́ pé àwọn ò ní gbà kí gọ́vnọ̀ kọ̀ọ̀kan yan chairman fáwọn mọ́. Àwọn kan máa yan ẹnìkan kó kàn lọ bí director kan àbí kíní kan kó lọ represent National Hajj Commission. Kí ló kan state níbi ọ̀rọ̀ hajj? Sẹ́rí pọ́n bàbọ̀. State ni ó kówó sílẹ̀ o. Ní tí ń jówó hajj state kó cheaper ju ti international lọ nǹkan mẹ́fà ni. One, ìjọba ló ní state. Ìjọba ló gba àwọn tí wọ́n manage hajj síbẹ̀. Ìjọba ní sanwó ọ́fíìsì tí wọ́n wà. Ìjọba ní sanwó oṣù fún wọn. Gbogbo ìrìn àjò tí wọ́n bá rìn lọ Saudi Arabia tàbí meeting, ìjọba ní ó fún wọn lówó. Bí wọ́n lò 40 days ní meeting, ìjọba ó fún wọn ní extra code. Níjọ́ tí wọ́n bá wá gbowó hajj jáde, àwọn state kan bẹ tí wọ́n máa ń san níbi owó hajj state wọn nítorí kó má bàa gara jù. Ti state nu. Wá rí ti international ni ó lọ gba license rẹ̀. Ó níye ọdún mẹ́ta ni ó fi gbé umra kan tó permit ẹ̀ pé kó gbé hajj. International yóò sanwó license lọ́dọọdún renewal. International yóò sanwó custom fee bóyá 5 million àbí nǹkan mi ò fẹ́ gbé jáde. Yóò sanwó custom fee lọ́dọọdún. Gbogbo ìrìn àjò tí bá rìn lọ nínú owó àwọn tí wọ́n tẹ̀lé ni. Reason táwọn yẹn fi wá máa ń pa international lọ, wọ́n gbàgbọ́ pé international kì í pẹ́ ní hajj, kì í dẹ̀ mú wàhálà wá láti lọ àti láti bọ̀. International sábà lò ju 20 days tàbí 21 days lọ. Àwọn state lè lo 47 days. Ìgbà kan ti lọ tá a ja ìjà yẹn ní National Hajj Commission tán bá wa reduce ẹ̀. Débi pé state tèmi lo 24 days rí, which is Ọ̀yọ́ state tèmi head nígbà yẹn. A lo 24 days fún ọdún mẹ́ta tẹ̀léra wọn. Àwọn jókà kan ló wà níbẹ̀ tí mi ní fẹ́ sọ lórí afẹ́fẹ́. Now, ìgbà táwa ń lo 24 days, àwọn kan sì wà lórí 40 days. Kí ni ń jẹ́ kí ọmọ Nàìjíríà ọmọ pẹ́ ní hajj? Ìyẹn náà wà nínú nǹkan tó yẹ ká jọ deliberate. Bí èèyàn bá ti ń pẹ́ jù ní hajj, àdánwò méje ní ọmọ ṣẹlẹ̀ sí. Sìnà ò jìnnà síbẹ̀. Ọkùnrin tó ti róbìnrin ti pẹ́, obìnrin tó ti rọ́kùnrin ti pẹ́. Ìyàwó ń bẹ ńlé, ọkọ ń bẹ ńlé, kò sí tí ò lè ṣẹlẹ̀. Zina ò jìnnà síbẹ̀. Lóòótọ́ wọ́n ti parí iṣẹ́ hajj. Mi fẹ́ mú fatiwa wá lórí yẹn kéèyàn má encourage ìbàjẹ́. Wọ́n ti parí iṣẹ́ hajj wọn. Ìkejì, olè jíjà ò jìnnà síbẹ̀. Wọ́n máa jí nǹkan ara wọn ni. Ìkẹta, haram ó sùn wọn ní lọ Káàbà wọn. Yóò di kan máa sùn kalẹ̀. Ibi yẹn bá ti ń sùn kalẹ̀ ni wọ́n ti mọ rojọ́ ẹlẹ́jọ́. Ibi yẹn bá ti ń rojọ́ ẹlẹ́jọ́ lájì wọn ti ń bàjẹ́ lọ. Ìkarùn-ún nínú àdánwò ìrònú homesick yóò mẹ́lòmíì sick. Business ẹ̀ ń bàjẹ́ lọ nílé. Ẹlòmíì ti ń gbúrò pé ìyàwó òun ti ń yàlé nílé. Ẹlòmíì ti ń gbúrò pọ́kọ òun ti ń bẹ́ nìkan rìn. Inú òbí yóò wí sí kóhun ó fò láti bí òun wà. Ẹ tètè wá chájà fún kinní yẹn. Láti bí tóun wà kò ní rọgbọ́n dá sí. Nítorí náà kádúpẹ́ fàlàhùsá tí ló sọ wà láàfáàdé. Tàbá bẹ́bẹ́ tọ́lọ́lá ò bá dá, ta ni ó bọ́ lọ́hùn lẹ́jọ́. Ẹ wá rí your microphone yẹn down. Ẹ wá rí àwọn èèyàn ọmọ manager lọ́bẹ̀ nínú nǹkan tá a wá fẹ́ káwọn èèyàn gbọ́yé lórí hajj ọdún yìí. N tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, correction ló gbọ́dọ̀ wà. Flight ló fọ́kọ̀ ọkùn Nàìjíríà lọ́dún yìí. Flight ló fọ́kọ̀ ọkùn Nàìjíríà o. Ọlọ́run ó dẹ̀ bá wa tó àtàwọn nǹkan míì. Mo á fẹ́ mú option kan wá kí n tó lọ. Bí Nàìjíríà Airway ọ̀bá tí ì dé, kí ló dé tí state government ti òyìnbó náà state kọ̀ọ̀kan dá plane ní bí wọ́n ṣe ń dá airport ní. Kí ni àǹfààní state tó ní airport tó wọ́n ní aeroplane ẹ̀yọ̀ kan?
ìbọn air on bẹ Nàìjíríà ní 2019 June ní ìbọn air ló bẹ̀rẹ̀ wọn sọ́ọ̀tì dò ní àárọ̀ ìplé ni wọ́n pọ̀ sí ni bí bẹ́ẹ̀ kọ́ Ọ̀yọ́ Ògùn Ọ̀ṣun kánjọ pawọ́pọ̀ kan ní pléènì bíi mẹ́rin tàbí kan ní pléènì bíi méjì àwọn alálàájì wọn ò lè standard gbogbo ìgbà tí ájì ọba tí ì dé pléènì yẹn ó máa ṣiṣẹ́ lókà yóò máa kó àwọn èèyàn lọ Àbújá Kánò tí ó tún máa pa owó sápò ìjọba kò sí ní tó burú bẹ́ẹ̀ tí wọ́n bá ti lè rí yẹn ṣe wọ́n bírèkì ẹ̀yìn àwọn oní flight jẹ́ dá ájì rú bí state mẹ́ta bá lè dá pléènì ni ẹ wo Ọ̀yọ́ state nísìn kó jẹ́ pé lọ́yọ́ state Ọ̀ṣun Ògùn wọ́n jọ pawọ́pọ̀ èrò state mẹ́tẹ̀ẹ̀ta kò tí ì fẹ́ẹ̀ tó èrò Lagos state nìkan kí Lagos state kan dá plane ara wọn ní tọ́ra olówó làwọn center of excellence ni wọ́n kan dá plane ara wọn ní káwá pín bẹ́ẹ̀ yẹn ẹ rí i pé gbogbo àdánwò tí wọ́n fi ń kà wá níbi à ń lo àwọn country míì yóò kúrò níbẹ̀ business ní fún state wọn lè short torí ọmọ ṣiṣẹ́ local láàrin àsìkò Hajj gan àwọn country míì ó tó mọ chata wọn tí wọ́n mọ̀ tún gba dollars wọlé nǹkan tó ṣòro ó ṣe ni àmọ́ tá a bá lè ṣe yóò dáa púpọ̀ nítorí pọ́jọ́ ti lọ tó bá dọjọ́ míì a máa sọ yòókù mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún chairman national commission barrister Zikrullah ó gbìyànjú o tá a bá ń parọ́ kanra wa jẹ lókù ó gbìyànjú wàláhì ó gbìyànjú bẹ́ẹ̀ omi pọ̀jọ́ kà lọ àwọn tí wọ́n sabotage pọ̀ sabotage ọ̀pọ̀ gan-an and this is the first time tọ́mọ Yorùbá ó débẹ̀ nínú wa ò gbọ́dọ̀ dùn kíjọba yẹn ó wó àmọ́ fàdúrà ràn lọ́wọ́ náà ni títí nígbà tọ́lọ́ ń bá kádàrà pé yóò lò ń bẹ̀ kò dùn máwọn tọ̀hún kó jẹ́ pé Yorùbá ló wà ń bẹ̀ argument wọn dẹ̀ ni pé nínú 90,000 tí wọ́n bá kó fáwọn ilẹ̀ Yorùbá gbogbo àwọn yìí tẹ̀ lọ ájì lọ́dọ̀ yẹn ẹ̀ tí ju 10,000 lọ àwọn làwọn ní 80,000 bó lẹ́yìn 80,000 ó sì á máa pàṣẹ ìyẹn bẹ́ẹ̀lẹ̀ bàbá Tinubu ọlọ́wọ́n kọ́ yín ní ọgbọ́n ìmọ̀ àtòyé nǹkan méje ní dáàjì Nàìjíríà rú mọ́ráyè sọ mẹ́ta ń bẹ̀ lẹ́nì tàbí méjì ń bẹ̀ lẹ́nì tó bá dọjọ́ mi a máa sọ yòókù nítorí náà kájú pẹ́ Fàlàhùsà tí tó sọ wà látara fàdé tàbẹ́bẹ́bẹ́ tọ́lọ́ la ò bá gbà ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. mo bá ọmọ ìyá mi Sunday Igboho mo kí ẹ kú ẹ̀yin màmá tó bí ẹ lọ́mọ a ti ṣe wá sí tán lóòjọ́ Saturday kí n tó gbọ́ ìjọ yẹn ló ti yẹ kí n kí olóyè Sunday Igboho pẹ̀lú yọ̀ọ̀dà Ọlọ́run ó mẹ́sẹ̀ Sunday Igboho wọlé yóò mú wọlé wá yóò mú wọ Nàìjíríà lálàáfíà mo ti ṣe wá sí lórí ẹ̀ Saturday tó lọ mi tó fẹ́ padà bẹ́ẹ̀ mo bá gbogbo ìdílé Sunday Igboho àti gbogbo ilẹ̀ Yorùbá mo bá kẹ́dùn lórí ikú màmá Sunday Igboho Ọlọ́run mú Sunday Igboho yóò mú wọlé láyé àtàláfíà ẹni fẹ́ ra lé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwògbà gold dòwò pọ̀ anílẹ̀ tó pọ̀ thousands of acres along Ìbàdàn Lagos expressway along Ìbàdàn Ìṣẹ́yìn road gbogbo ẹ̀ ló wà ní cheap price ọ̀kan wà táǹtà ní buy 1 acre get 1 acre free a sì wá ní estate oríṣi mẹ́ta tó cheap gan tẹ́ fẹ́ lè má rí price ẹ̀ nílẹ̀ Yorùbá a ní kan lọ́nà Ìbàdàn Lagos expressway ọ̀kan ń bẹ ní Èkó ọ̀kan náà ń bẹ nílùú Ìbàdàn bákan náà àwa anílẹ̀ táwọn èèyàn fẹ́ tà káàkiri pẹ̀lú ògo Ọlọ́run umura December à ń prepare rẹ̀ lọ́wọ́ ẹni tó bá fẹ́ tẹ̀lé wa à ń prepare rẹ̀ lọ́wọ́ tẹ́ bá ríyàn tó bá gbádùn ájì ọdún tó lọ yìí díẹ̀ kó tẹ̀lé flight yari kìíní o Ọlọ́run gbọ́n ó tètè sanwó sí schedule flight àwọn country míì ní o kì í ṣe pò náà mọ sẹ́jà àwọn tó kù lọ o majority àwọn tí ń pariwo wọn lórí internet ń ṣépè fún yẹn kì í ṣẹ̀bi wọn o kódà ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn tó ṣépè lórí internet tó padà lọ ájì tí ọ̀sọ̀ fẹ́ ní kankan máa o ó sì ti bà ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ ó dẹ̀ padà lọ ájì kì í ṣẹ̀bi wọn o àwọn kan bẹ torí jìbìtì pọ̀ nínú ṣe ájì àwọn kan bẹ tí ń lu àwọn èèyàn jìbìtì irú ẹni King FM Ìbàdàn tó gbowó lọ àwọn alálàájì tiwa náà láti ọdún kan ó lé díẹ̀ sí a sì wá kóòtù a wà ní gbogbo oríṣiríṣi owó tá a ti ná lórí pàǹsẹ̀jọ gan ti fẹ́ẹ̀ ju owó tá a over 50 million tá a ló gbà lọ́wọ́ wa gan lọ ibi abá Nàìjíríà dénú ibi abá Nàìjíríà dénú àfikọ́ náà ó ṣàánú wa nítorí náà umura December ẹ tẹ̀lé wa lọ a nílò flight tí ó dá wà lálẹ́ o flight schedule lálò a ti gbéra ní December 26 a dẹ̀ kó ń bẹ̀ ní December 4 tó bá dẹ̀ di December 4 à ń lọ sí Dubai ní January 4
à ń lọ sí Dubai á gbéra á ti débẹ̀ láti December 26 January 2024 on the 4 2024 ńlá kúrò ń bẹ̀ tá ń lọ sí Dubai á lọ́jọ́ mẹ́ta ní Dubai á lò gbádùn tó bá ṣẹ̀rí àmú lábàdarí wálé bákan náà ẹni wọ́kọ̀ ẹni wáyà mẹ́jẹ̀rà kalẹ̀ ẹ text message tàbí kó lo WhatsApp number country tó wà náà níyàwó àtọkọ ẹ ó ti wù ní ó ti wá báyìí 0057818180 ẹ mọ̀ máa yín wálé ẹ̀kọ́ wa Royal Google Plus School àwọn ọmọ náà lálùbáríkà jà wá gan lọ àsìkò nílé kéwú tó dáa ẹ má wọn ọmọ yín wálé kéwú wa níparí lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé tó fún mi láǹfààní láti jẹ́ kan nínú àwọn representative ìjọba fún Ọ̀yọ́ state lórí Hajj 2023 tá a ṣe lọ yìí gbogbo ẹni tó bá mọ̀ Ṣèyí Mákindé rí tẹ ní access sí gọ́vnà Ṣèyí Mákindé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ wọn o tí wọn bá wo bí tí wọn wà kán tiẹ̀ wo pé tó àfà ẹ̀yin lẹ́ experience ẹ̀yin náà wá bá a lọ wò kí ni mo fẹ́ ṣe Ọlọ́run á dúpẹ́ fún Ṣèyí Mákindé o gbogbo ẹni ó bá bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run á bá mi dúpẹ́ fẹ́yìn náà jù bẹ́ẹ̀ lọ 08057818180 003506661 kájúpẹ́ Fáláhùsá tí tó sọ àlàáfàdé bàbá bẹ̀bẹ̀ kọlọ́lá ò bá gbà ta ni yóò bọ́ lọ́hùn lẹ́jọ́.